أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا الذي بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وحذرنا عن البدع وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba yín Ọlọ́run ọba lógo alhamdulillahi rabbil alamin. atọrọgẹ fún aṣáájú wa nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahabihi wa sallam taslima. Akí gbogbo wa pé a kú ọjọ́ mẹ́ta, kíra wa pé a kún kú pàdé. Olúwa kọjọ jàre kó wa kẹ́ wa lójú ọ̀nà tọlọ́run. Ọlọ́run dákun má dàlú aláyà wa. Àmín. Wala la ilaha illallah. Àmín. Àwọn àfáà wa tá a máa fàdúrà ránṣẹ́ sí ọlọ́mọsàbá yọ́nú sí wọn. Àwọn tí wọ́n ti lọ ọbẹ̀ látòrí àfáà àgbà Sheikh Muhammad al-Jami wa al-Labibu Tajul Adab. ọlọ́mọsà kí àfáà wa. Bàbá alájí àgbà Sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi. Mufti al-Awwal bá kí àfáà wa. Bàbá àgbà ńlẹ̀lá, bàbá wa gbóǹtàdá, bàbá wa àgbà lágége. Tàbí gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ wọ́n sí àgbà Sheikh Safiyullah, gbogbo wọn bẹ́ẹ̀. Sheikh Ahmad Tijani, Sheikh Ibrahim Inyas, Sheikh Abdul Qadir, gbogbo wọn lọ́mọsà bá kí wọn bá kí. Wọ́n lágbára rẹ̀ wọ́n láàánú rẹ̀. Àwọn ní bá ti lọ àwọn kan náà tó kù fún wa. Gba akúlẹ̀ afáwò tí ń bẹ fún wa ọlọ́mọsà járe àwọn afáwà pẹ́. Àgbà Khalifatul Adabi yìí, bàbá wa gbónítàdá, bàbá wa gbàlágùrù, gbogbo àwọn afáwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, afáwà Sheikh Kamaluddin Safiyullah Kamaluddin, gbogbo àwọn afáwà àwọn àfẹ́sìn tòótọ́ ọlọ́mọsà járe wọn pẹ́ bá gbàdúrà wọn. Àmín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ànábì Muhammad lára wa, akíra pápọ̀ ọjọ́ mẹ́ta, gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè wa, ó ti yé yín tọ́fà tó fi já sí pé àṣàfẹ́kù rí pàdé ara wa lórí ètò wa Àgbọ́yé Ìsìlámù níjọ́ mẹ́ta sẹ́yìn. Ó yẹ kó wa Ọlọ́run já máa ṣàṣeyọrí. Àmín. Wala la hawla wala quwwata illa billah. ètò wa àwọn náà ló tún dé o. Wá ojú ìran wa tó tí gbọ́ wa ètò Àgbọ́yé Ìsìlámù léyìí tá a máa ń pàdé ara wa ní gbogbo ọjọ́ Jímọ̀ láago 8 sago 9. Tójọ́ mi bẹ̀rẹ̀ máa jọ 9 lọ́gbà mi. Irú ọjọ́ òní tọ́lọ́ tó fẹ́ lọ wa bọ́lọ̀ bá fẹ́ jọ́ mi a máa ju aago 9 lọ. Ètò náà ní tá a máa ń pàdé ara lórí amóhùnmáwòrán wa lórí My Naija latest Islamic lecture. Ẹ̀rọ ọlọ́run bá tó ní My Naija náà Haji Muhammad al-Jami Ọlọ́run dákun má pàálẹ̀ yìí wọn wọ gbàǹgbàdú àwọn jù báyìí lọ bá àjọ ní sí wọn. Wala la ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n dó tọ́lọ́run lára wa lórí ètò yìí bàbá, àwọn kan rán lọ́run lọ lórí ètò yìí. Gbogbo dátà tá ń lò ní gbogbo àwọn kankan bá ti máa ń ṣèpàdé àwọn àfáà tá a máa gbé wá. Àwọn ọlọ́run bá kan wá dúró bẹ́ẹ̀. Wọ́n bá lọ́run bá náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àyè sílẹ̀ mú kó wa ọlọ́mọ bá àwọn lọ́wọ́. Àwọn kankan tó kù yà tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run bí àwọn ká máa lo fóònù mọ́. Fóònù mi ìṣẹ̀ ti dàgbà. Àwọn ká máa lo kámẹ́rà sísítẹ́ẹ̀mù kan kàbá wọn béèrè ìrànlọ́wọ́ rẹ̀. Ọlọ́run dákun mọ́sá àwọn lọ́wọ́ lórí ẹ̀. Masha Allahu la quwwata illa billah. Àwọn àfáà wa àgbà tá a gbé wá bá wa lónìí, àfáà mi ti ń sádọ̀ àfúnà ní wọlé yìí. Bàbá ní alhamdulillah yàrá àwòdátìkún àwọn bàbá wa lọ́mọ́sà járí àfáà mi pẹ́. Aláàlí àfáà mi, aláàdáadáa, Allahu akbar kabira, aláàlí àfáà mi. Mo ti àdúrà fún wa tánà wọn wọlé wọn. Mọ́sà járí àfáà mi pẹ́. Àfáà gbogbo wa. Àfáà mi Sheikh Muhammad Kamaluddin Safiyullah Kamaluddin azakumullahu kulla izin. Bàbá kì í o. Àfáà wa àgbàtà gbé wá bàbá mi náà kọ́ bá ń kí wọn. Bàbá wa Al-Mahami, bàbá wa Barrister Sheikh àfáà gba Uthman ayúbẹ̀kọ́ ni Yusuf Uthman Abdulsalam ẹ̀rúdá mọ̀bálẹ́rúdá la gbé wá lónìí fún wa. Gbogbo wa yóò jẹ́ àlùbáríkà wọn. Ẹ jókòó ẹ má kó tí kẹ ẹ jókòó ẹ gbádùn wọn púpọ̀ lórí àkọlé tó wá lónìí tá à ń pè ní ìdájọ́ kọ̀bùlí àti bàdí. Ìforíkalẹ̀ kọ̀bùlí táwọn afá ń pè ní ahkamu sujudil qabliyyi wal ba'diyyi. Ṣé mo rí kí ọ̀la? Ọlọ́run járe àfáà mi pẹ́. Wọ́n ní ká pè ní ahkamu sujudil qabliyyi wal ba'diyyi. Àwọn ìdájọ́ tí ń bẹ fún ìforíkalẹ̀ kọ̀bùlí àti bàdí. Ọ̀nà táwọn agbègbà lónìí ọ̀nà tó dáa púpọ̀ ni. Mo fẹ́ free àfáà wa, mo fẹ́ kí gbogbo ayọ́ gbádùn wa. Mo fẹ́ kí wọ́n kalẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ sám nípa tá à ń pè ní kọ̀bùlí àti bàdí. Àfáà wa bismillah ẹ sálámà sílé
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bismillah. Alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat Allahu akbar. wa bi 'afwihi tukaffaru sayyi'at wa bi fadlihi wa bi 'adlihi tatanazzalu al-barakat. La ilaha illallah. والصلاة والسلام على خير الأنام محمد صلى الله عليه Sallallahu وسلم alayhi wa alihi wa sahbihi. وعلى آله وأصحابه وسلم. Amin. ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل أحاديث Allahu akbar. فاطر السماوات والأرض Allahu akbar. أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. Amin. adúpẹ́ fún Ọlọ́run ọba Alhamdulillahi rabbil àti alamin. Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Kí a tó wọnú tọ́pìkì tí ẹni kí a discuss, A'azzakumullah. a gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ fún ẹ̀yin tí ẹ gbé prógámù yìí kalẹ̀. Kọ́ iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. A'anakumullah. Wallahi iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. A'anakumullah. Ànábì ní man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din. Mutawalan. Allahu akbar. Allahu akbar. Ẹni tó náà bá gbèrò rírò yufaqihuhu fid-din, Ọlọ́run sì jọ gbẹ́sìn yìí. Allahu akbar. tó bó wá ní àwọn èèyàn ti fẹ́ gbẹ́sìn yìí, ẹ̀yin lẹ wá Astaghfirullah. ẹ wá ń ṣokùnfà bó ni àwọn èèyàn ti jẹ́ wọ́n sì ṣe oríire látọ̀dọ̀ Ọlọ́run ọba Astaghfirullah. lẹ́yìn ṣe. So gbọ́ bá ti ń tò bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ láti ibi bá a ṣe ń ṣe àlùwàlá Bẹ́ẹ̀. ẹ̀kọ́ ń bẹ́ ẹ̀kọ́ síbi ìran Bẹ́ẹ̀. ibi ìran náà la wà yí àwọn akẹ́kọ̀ọ́ tó tún agbọ̀rọ̀ tírìtì nínú ọ̀run náà tó ń ṣe lé gbogbo tẹ́ ń ṣe yìí ẹ̀rí pé àwọn èèyàn ń jàǹfààní rẹ̀. Allahu akbar. Ọlọ́run ọba kó bá a dúpẹ́ fún yín. Amin. My Naija Latest Islamic lectures. tó náà ń ṣe tí ń gbé prógámù yìí kọ́nà ọba kó bá a dúpẹ́ fún wọn náà kọ́nà máa dùn ní dáadáa bẹ́ẹ̀. Gbogbo ẹ̀rọ Ọlọ́run tí Gbogbo wọ́n ẹrú náwó Ọlọ́run náà lórí ẹ̀. tó ń náwó lérí àtàwọn tá a mọ̀ àtàwọn tí a mọ̀ kọ́nà ọba kó bá a dúpẹ́ fún wọn kó bá a san wọ́n lẹ́san bẹ́ẹ̀ kó bá a san wọ́n lẹ́san bẹ́ẹ̀ lọ́la. Amin. Naam, Awakumullah. tọ́pìkì tí ẹ fún mi yìí, Awakumullah. kí tá a bá fẹ́ ṣe ètò lérí rẹ̀ Okay, sir. tí ó fi balance, Okay, sir. wọ́n ní okùn kọ́ídà kan wà Okay, sir. tó ní al-hukmu ala shay'in far'un an tasawwuri. tó bá fẹ́ dájọ́ nǹkan tó fẹ́ ṣàlàyé lérí kan ó gbọ́ ọkọ̀ understanding tí ó fẹ́ ṣàlàyé lérí náà ó kàn ní wọnú rẹ̀ jùlọ. Ọkọ̀kọ̀ ó lágbàáyé kọ́kọ́ náà. lágbọ́yé pé kí ni ń jẹ́ ní tí wọ́n ní o wá ṣàlàyé yìí. Okay, sir. ẹ rí i pé ahkamu as-sujudu al-qabli wal-ba'di Naam. la fẹ́ treat. Now. tọ́ kẹ́lí màkà wà tó kó gbẹ̀ jọ Okay, sir. wọ́n ń pè ní sujudu sahw. Sujudu sahw. ìfèríkanlẹ̀ gbàgbé. Awakumullah. ìfèríkanlẹ̀ gbàgbé. Òun ló kó méjì sínú. ó kó gbẹ̀ jọ. sẹ́wárí ẹ rí i pé ìfèríkanlẹ̀ gbàgbé ni wọ́n pè é. Now. tọ́ kí ni wọ́n ń jẹ́ bẹ̀ gan-an. Kí ni ń jẹ́ ìfèríkalẹ̀ gbàgbé? kí ni jẹ́ kó tó di pé a máa wá fèríkanlẹ̀ ohun tó jẹ́ pé a máa rí as-sujudu al-qabli A máa rí bàdí. al-ba'di níbẹ̀. Now. so kí ni jẹ́ ìfèríkanlẹ̀ gbàgbé gangan Okay, sir. níbo láti tẹ́ ń ṣe é. ìfèríkanlẹ̀ gbàgbé ní tààrífù rẹ̀ Okay, ní sir. ṣókí wọ́n ní ibaratun an sajidatayn yasjuduhuma al-musalli Ibaratun an sajdatayni. yasjuduhuma Yasjuduhuma al-musalli. Ẹ bá ń túmọ̀ rẹ̀ bàbá. òun ní ìfèríkanlẹ̀ méjì Okay. tí ẹ pé ẹni tí ń kírun ó fèríkanlẹ̀ rẹ̀. Okay. tàbá ìtàn bá yẹn pé tí ń kírun ó lè jẹ́ pé ẹlòmíràn ọgbẹ́ bẹ́ẹ̀ àsùjúdù tìláwà wọn mìíní Bẹ́ẹ̀. àbí sùjúdù àṣùkùr Bẹ́ẹ̀. ni wọ́n mìíní rárá. àmọ́ eléyìí ẹni tí ń bá ń kírun tí ó wá ṣe mistake kan ìfèríkanlẹ̀ méjì tí ó ṣe Okay. òun ni à ń pè ní ìfèríkanlẹ̀ àsùjúdù sáà sùjúdù sáà náà. ètí wọ́n á ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ní kí ló dé tí wọ́n fi gbé ìfèríkanlẹ̀ ìgbàgbé ìkalẹ̀ Okay, sir. lìjábúrì al-khilal al-hasil fi salatihi. Okay, sir. torí pé tí ń kírun lọ́wọ́ láti tún Ìrun rẹ̀ tí ṣe. kùdẹ̀kùdẹ tó ṣẹlẹ̀ sí lérí ìrun rẹ̀ láti fi tún ṣe. Okay, sir. min ajili as-sahwi nítorí pé ó gbàgbé. abájẹ́ bá ti wà láyé yìí kò sí bí ọ̀tẹ́ ní ṣe mistake. Bẹ́ẹ̀. tó bá ń kírun lọ́wọ́ ẹ rí i pé ànábì gẹ́gẹ́ ti yanjú ẹ̀ fún wa Sallallahu alayhi wa sallam. nínú ọ̀kan náà àdìsí rẹ̀ ó ní inna ahadakum ẹnìkọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ti wà ń wò idha qama yusalli tó tẹ́ bá dìde tẹ́ ní ó fẹ́ lọ kírun
jà á ò ṣe ìtọ́ni ìtànà wà bá. falabasa alẹ́ Allah. ìtọ́nù bá gbé àfa yóò wá bẹ̀rẹ̀ sí máa lòyún yóò wá sí kí ni yóò wá bẹ̀rẹ̀ gbàwọn ní wàá mọ̀ wípé Allah àpá tó bá ti tẹ̀kí bí wọ́n fi rán báyìí ibẹ̀ ní yóò bẹ̀rẹ̀ wá ní tí mo fẹ́ ṣe nísìnyí báyìí mo fẹ́ ṣe nísìnyí báyìí ti kírun tán nípa ọlọ báńkì mo wá withdraw tán mo wá gbọ́kadà lọ sí ọjà tuntun nípa ọlọ fẹ́ tí mo jẹ ló bá fún mo jẹ ló tán níta wá padà sí sọ́ọ̀mì níta wá lọ kó báláǹsì tí mo jẹ nìkan náà mo fẹ́ lọ kó o fún un èyí náà ti ń rògbẹ́ o lẹ́rìí ìran kódà pẹ́lú mi bá wá tó wá pé ó tẹ̀lé ìmáàmù ní ń tẹ̀lé ìgbà tó mọ̀ pé òun wà lẹ́yìn ìrùn ìgbà tí wọ́n bá sálámà ní ojú ọmọ pé irun láti wà pé anábì wá jẹ́ oyíwa pé èso tẹ bá ti bẹ̀rẹ̀ ọ̀run báyìí èso wà tẹ bá ní èso ó dìkẹ́ ni ó wà alábàṣà àlè tó wà kúrò yóò yìí bá tó máa ro anábì wá ní ìdá wájàdà àdókùn báàlì tẹ́nì kọ̀ọ̀kan yín bá ti wá rí pé èso ti dé ó sì wọlé tòun lérí ọ̀run tó wá rí pé ó wá ṣe mistake lérí ọ̀run àbàlíyàsódì sẹ̀gẹ̀tẹ̀ wọ́n wà jà àlìsàn. kó ẹrú ẹni bẹ́ẹ̀ ò kó ṣe ni kó fèrè kanlẹ̀ méjì lérí ìjókòó náà ní kété pé jà àlìsàn lérí ìjókòó náà ló ti lọ eré ìfèrè kanlẹ̀ kété pé ó tún dìde dúró. ẹni ìṣẹ̀tàn bá ti ṣàkóbá bẹ́ẹ̀ fún tí ìtàn rẹ̀ nù ní túnrun kí. kò ní túnrun kí. tó àwa wo pé ta ló kọ́ wa ní kíní ká tó lọ ẹ̀yà wo màṣírò ẹ̀yà yóò sáháwì náà kí ni kí la fẹ́ dé kọ́lọ́mù bá ká mú bẹ́ẹ̀ kí ni kí mọ̀ tó wà bẹ́ẹ̀ kan kí la fẹ́ kọ́ bẹ́ẹ̀ kí la kọ́ bẹ́ẹ̀ ni pé ustaz ọlọ́run ọba ó sì dára fún wa púpọ̀ ẹ rí i pé ládàá tí ń bẹ ń bì irun pọ̀ ọlọ́run ò ti fẹ́ kó nù wá. tí àwọn kùdẹ̀kùdẹ̀ bá tí wọ́n ń ṣẹlẹ̀ lérí ìran ẹ rí i pé ládàá náà ò ti kí ni jọmọ dínkù bẹ́ẹ̀ ẹ̀bá ní pé yóò ti yọ adí ìlà nẹ̀kùsọ́nù aláàjù ló jẹ́ kí ládọ́ máa dínkù ọlọ́run wà bẹ́ tẹ́ kí ládọ́ máa dínkù ló fi nu ànábì rẹ̀ ní máa pẹ́ sọ fún wa pé tí ń bá ń ṣẹlẹ̀ báyìí tí wọ́n bá ti ń gbàgbé lé ìrun o tẹ́mọ̀ fi dì mí àkọ́kọ́ nù. ẹ̀kejì ni pé ìkìbọ̀ tó ń bẹ́ẹ̀ ni pé tí a bá mọ̀ pé sùúrù sáwù wa pé ìkànnì gbàgbé ti ń jẹ́ kọ̀bùlí àti bàdí tí a mọ̀ sí kọ̀bùlí àti bàdí rẹ̀ tó bá yẹ pé kò sí wàá ló máa ṣẹlẹ̀ bá ọ̀sán wàá ló máa ṣẹlẹ̀ ni pé àní mọ pé tí n bá ṣe mistake nísìn láti tún ṣe àkàndà àwọn olùní gbogbo apá àwọn àyàn kẹlẹ̀ kẹrin mẹ́wọ́n bá ṣe mistake wọ́n bá ní màá dínú dàdá ní ṣe káwọn padà yóò máa ṣẹlẹ̀ ọgbọ́n àdínkù lẹ́yìn mọ́mọ́ because àṣọwọ́n àti tó fún wa pé tó bá tó ń bẹ̀rẹ̀ padà bó ń ṣe mistake wọ́n tó wá ṣe mistake padà ẹni pé wọ́n máa ń gbé olóṣù mi wọ́n máa mọ́ tí ń rò yóò àṣẹlẹ̀ pé mi ò ní kírun lẹ́yìn àmọ́nà ọ̀bẹ kájà ẹ máa bá a lọ rẹ̀. lọ́kàn nínú àwọn afáàfin kò sọ pé àdínú já àlè sa'adatil bashar wàlẹ́ ní ti fa ìṣàrí anihum wà dọ́ra ìtí ẹ̀sìn wá fún nù máa ń zanna àlè tàlùkọ́rá lítàṣọ́ bẹ́ẹ̀ ni abáà ní àdínú já ní sa'adatil bashar ẹ̀sìn tó wáyé o ẹ̀sìn Islam sa'adatil bashar láti lè kórìíre báwọn ẹ̀dá ni o wàlíntìfá ìṣàrí àníhùn wọ̀dọ́rà àti láti lè kó aburú àti ní tó kó nira báwọn láti lè kókó mẹ́fún Islam torí ẹ̀ wá nù ní ẹwà rí pé tí ètò yóò sáwù ìjọ bá sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tí a máa ṣe kọ̀bílì bàádí láti fi ṣe jábúrì láti fi túnú sí ẹ̀rí pé wà ló mọ̀ ṣẹlẹ̀ ẹ̀mọ́láṣí wà ló ṣẹlẹ̀ wọ́n yóò yọ máa mú pé eléyìí gbogbo gbà náà ni wọ́n ṣe kíní a máa tún bẹ̀ bẹ́ẹ̀ sì ni kálukú ló ní bùkátà tó fẹ́ sí lẹ́yìn irun pátá wọn tún ìdí wọn sọ pé wọn sọ fún dáadáa ni pé tó tún bẹ̀rẹ̀ tó ṣe kọ́ mọ̀ sí àdúgbò fún olóhùn ọba tó náà nàbì sí wa ọ̀rọ̀ wa tó pẹ́ dáadáa ó tọ́pẹ́ o wà ló bá dá máa tó kí gbọ̀nsán dáṣe fún ayélujára alhamdulillah ọgbọ́n tí ń bẹ́ẹ̀ tó sùjúdù sáwì náà foríkalẹ̀ gbàgbé náà ó wá ní àwọn kankan tí ń máa ń fà lẹ́yìn definition láti mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé algaflato an shay'in akáfọ́nukọ́ alágbàgbé lérí wọn àgbàgbé kankan tó yẹ kó ṣe. so sùjúdù yìí ó ní àwọn tó gbé níta bá mọ̀ọ́mọ̀ sí lérí wọn sùjúdù sáwì yóò gbé ẹgbẹ́ kí náà pé sùjúdù as-sahwi fẹ́rí kalẹ̀ gbàgbé
nǹkan pé kìí ṣe fẹ́ kalẹ̀ ń tó máa ṣe nǹkan. ẹgbọ́ báyìí o kàtẹ́ kókó mú dání. ẹni tó bá máa fi kankan lẹ́nu obìnrin òun kọ́ ló ní fi kalẹ̀ yìí o. ẹni tó gbàgbé ẹni bá gbàgbé. àwọn ká máa sọ̀rọ̀ ẹ mọ̀jẹ̀ àmọ́ ẹgbẹ́ gbogbo nǹkan sọ́kàn tó rò tẹ́lẹ̀ mọ̀jẹ̀ pé wọ́n náà gbàṣẹ ká láàyè láti gbogbo gẹ̀ẹ́tì ẹ̀ tó yí báyìí nẹ̀sẹ̀ nígbà wà mọ̀ sára sọ́sọ́ wọn náà gbàgbé. ẹbí náà gbàgbé. ó gbàgbé lè rún bó ti tó wọn. ẹlòmíwá wò pé wọ́n lè ní pé àwọn àdéhùn tó wá nípa rẹ̀ pé mo tako lákàá ibò lànà bí ó ti gbàgbé. jákàjẹ kọ́kọ́ mú báyìí pé ànábì wa sọ ànábì dáhùn innama ana basharun mislukum. Déyàn tí ń bẹ́ẹ̀ ṣe rí hùn. Mislukum. Bẹ́ẹ̀ ṣe rí hùn lèmi náà ṣe rí. Sallallahu alayhi wa alihi wa sallam. Ansa kama tansa o. Nínú ọmọ àgbàgbé náà ti máa gbàgbé. Bẹ́ẹ̀ ti máa gbàgbé wọn. Wà á ìdá ẹ̀. Bàtà kìrúnì. Bàtà wà gbàgbé ara mi létí. Ẹná mi létí. Onídàá gidi. Bó o bá ṣe ní sẹ́kì pé báyìí lọ gbogbo jẹ. Ìbá nàbí nù, ànábì tó ń bá ṣe ní sẹ́kì. Ẹ̀rọ àwọn létí o. Tó ànábì náà gbàgbé. Ìkímọ̀ tó wá gbàgbé tó gbàgbé Ọlọ́run lágbára káwọn ìgbà gbàgbé but kó fi tó àwọn alẹ́ lónìí yìí láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ sì máa yanjú rẹ̀ nínú bá lọ tán o. Torí bá náà bẹ́ẹ̀ bá gbàgbé bó láti mọ̀ bó láti fẹ́ mọ̀ so ẹ wá wò lẹ́yìn gbàtà ti mọ etí ń jẹ́ sùúrù sáàrù tàbí èdè ìkàlẹ̀ tá tẹni tí máa ń kírun ó ṣe nígbà tó bá gbàgbé àwọn kan wọ́n ní máa ń fà láti fi ìtọ́run rẹ̀ sí bẹ́ẹ̀ ni àwọn kan wọ́n ní máa ń fà kí ni máa ń fà tí ó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà ń pè ní àsìbáàbù rẹ̀. Nínú rẹ̀ mẹ́ta náà wà ní. Àkọ́kọ́ ni àsìyáda. Àsìyáda is salat. Ó wà nù wà ń dèrò kún. Maybe ó lérò kú kan ni. Ó lé fèrè kalẹ̀ kún ni. Sálámà ló lékún ni. Jíjókòólẹ̀ ló lékún ni. Àkọ́kọ́ kanu. Ẹ̀kejì ni anaqsan. Kí yóò dìrò kù. Kí yóò dìrò kù. Àwọn àjìbá rẹ̀. Kọ́mọ́ tó yẹ kó tó. Kò dá àwọn kankan tó yẹ kó sí mbẹ́ tó dín kó o sí. Ìkẹta ni aṣáku kí wọ́n máa ṣe iyèméjì pé ṣé mo ti kí méjì ni àbí mẹ́ta mo kí àbí mẹ́rin mẹ́ta tí máa ń fa nù àmọ́ wa mú ní ọ̀kọ̀ọ̀kan. Àkọ́kọ́ tá àkọ́kọ́ mú ní aziyada ní o lérùn kún. Báwo ni ìyẹn ti máa ń lérùn kún? Tí ẹni tó bá wà ní lóòótọ́ àsìkò ẹni tó bá wà lérí wọn tí ó wá lé òrùkú òkun àwọn pé nínú rákà kan òrùkú kan náà ni máa wà mẹ́ ó wá ṣe òrùkú méjì àbí sùjúdù ló lékún ni àbí ọ̀hún tó yẹ kó ìjòkó ló lékún ni ẹ̀bá ní sàn àbí tẹ̀sí lémù ló lékún ni ló lékún gbàtọ̀ sálámà kọ́kọ́ sálámà kan wá fẹ́ rántí pé òun ò tí ì parí òun ó tún lọ sálámà míì ó sì tẹ̀sí lémù míì èrí òun ni à ń pè ní àsìyáda èèyàn léèyàn kún wọ́n wá ní al-umuru tàtàdéhù bil amsila ọ̀rọ̀ a máa yanjú pẹ̀lú pé ẹnìkan kí ọwọ́ mọ́lá sí ń kírun ọjọ́ wá ń kírun akírákà alákọ̀ọ́kọ́ ó kí kejì ó jòkó ó wá kí kẹta ó kí kẹrin ó ti wá gbàgbé pé ìkẹrin lòún kí ó wá dìde fún ẹlẹ́karùn-ún ọdún dìde fún ẹlẹ́karùn-ún ẹ̀rí pé ó ti lé ìrun kún dídè tó dìde òun ni tó bá rántí lérí tó dìde òun ni yóò padà sí eré ìjòkó gbogbo bí wọ́n bá bá rẹ̀ yóò padà sí eré ìjòkó yóò jòkó ni yóò jòkó tó bá padà sí eré ìjòkó èyí wọn wá mí ni pé kò ní sẹ́yìn kan ṣe yí báyìí nìyí yóò ṣe sùjúdù sáhàbù. Sùjúdù wọn ní ọkọ̀ yóò máa ṣe lọ́nà àbí ọkọ̀ sàmà táyà nǹkan fún tilẹ̀ tẹ́lẹ̀. Yóò parí irun. Yóò parí irun tí mo bá complete tán. Tọ́ba wa ti wá parí irun tán. Lápèjú èyí tá a mú wá nísìnyí ó ti kí mẹ́rin rẹ̀ pé wá di fún ẹlẹ́karùn-ún. Bóyá tó bá pé ó kí ẹlẹ́karùn-ún náà tán tó parí rẹ̀ náà àbí kò pa àbí ó dó ló wá rántí yóò jòkó tiẹ̀. Àwọn tó bá ti parí rẹ̀ ló wá rántí tó wá ṣe ní sùjúdù sáhàwì àmọ́ ìlú èwo ni ó ṣe. Ṣé kọ̀bùlí ni àbí bàdí ibi tọ́rọ̀ wá wà nù irú ẹni bẹ́ẹ̀ ó lérùn kún náà ẹni tó bá lérùn kún bàdí ló sì ayé bá dà sàlá yóò fèrí kanlẹ̀ tá a rí wọn ni bá dà sàlá nígbà tó bá sálámà tán yóò sì lé wọn torí pé ó lé ìrun kún ni ó sọ̀rọ̀ di márùn ìyẹn bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì mi irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe kíni bàdí ní ó ṣe kò ní ṣe kọ̀bùlí tó bá ti lérùn kún bàdí ní ó ṣe kí lẹ́ ń pè ní bàdí. Bàdí òun ni
ìforíkalẹ̀ méjì dá ṣe tán ní ẹni tó bá gbàgbé ìrun ó ṣe àmọ́ lẹ́yìn sálámà ni ó ṣe lẹ́yìn tó bá ṣe ba'da salam. lẹ́yìn tó bá sálámà kí ó ṣe ó ṣàtàyà tán wà sálámà. ẹni bá lérun kún yóò forí kalẹ̀ méjì àmọ́ yóò kọ́kọ́ sálámà o lẹ́yìn ìgbà tó bá sálámà tán ó yà á lọ forí kalẹ̀ méjèèjì òun ni. bàbá Naam. tí n bá rí yín gbóyè dáadáa Naam. ẹni tí ń kírun tírun rẹ̀ wá lé sí ìmọ̀ ó fi rákà kan lé sí àbó fi jòkó lé sí àbó fi rùkú lé sí àbó fi kàmí lé sí ìrun yóò kírun rẹ̀ tán yóò wá sálámà bọ́bá wá sálámà tán yóò sì wá lọ fún ìforíkalẹ̀ méjì dáwí ni. kí wá sí nǹkan kan tó wà ń bẹ̀ tí wọ́n pé yóò ṣe ìtí máa ń ṣe níbi ìforíkalẹ̀ tẹ́lẹ̀ náà nínú wọn ni wọn náà ni ó ṣe. ìforíkalẹ̀ nọ́mà àti máa ń wí bẹ́ẹ̀ náà ni ó kì í. kíní ká sọ wọn ni ó rán mú lẹ́sìn kan ìdáàbò nǹkan ṣe o wọn ni òmùrùn yóò dáa kó ṣòfò àwọn mi ni ha. ìyá bùkì ìyá wa kìbi halabi. wọ́n lè pààlẹ́ àrìn láwọ̀ kan náà àmọ́ ẹni tó bá nílò ònú kan ọ̀rọ̀ bá rẹ̀ ni. ìyá wa kìbi halabi. ẹni tẹ́lẹ̀ bá pé padà nǹkan tí yóò dá ní ṣẹlẹ̀ yóò. kí nìkan náà. arábìnrin kan ní sọ fún wa ó ní òun kí òun pẹ̀lú ìyá kan ìyá àgbàlagbà. àdúgbò àgbà pé lọrin nílùú kan. wọ́n kí pẹ̀lú ìyá àgbàlagbà ni ìyá wọn wà lé ìrọ̀kọ́ tẹ̀sílù táwọn ti lé ìrọ̀kọ́ yẹn ẹ̀mẹ́tí ìyá wọn ti ìyá wọn sọ pé ọmọ mi àkọ́bí ọmọ mi ń wáṣẹ́ àkọ́bí ọmọ mi ń wáṣẹ́ ọlọ́run dákun ṣiṣẹ́ fún un. tẹ̀sílù ní sẹ́ ní níbi ìrọ̀kọ́ ní ti ń wí pé àkọ́bí ọmọ mi ń wáṣẹ́ ọlọ́run dákun ṣiṣẹ́ fún un. àwọn tó ń pẹ́ lọ́kàn lọ́rọ̀ wọn náà. wọn náà olówó àánú oyún ó ti gẹ́nìkan ẹni tó bá tún wá kọ́mi ìrùkú bá tún lọ bí sùjúd nǹkan wọn náà ló kọ̀ntínú àdúrà tí ó ti kọ̀m̀pìtì wọn ló kọ̀ntínú kò mọ táwọn máa ń wí bẹ́ẹ̀ ẹ̀dá tó ọlọ́run ẹlú tó bá ìgbẹ̀yìn máa ń gbọ́ àkọ́bí ọmọ mi ń wáṣẹ́ ìtàn bí mo bí le olóyún kọ́lọ́run sọ dáadáa ẹ̀wùn kan bẹ̀ wọn kí náà bá ẹ̀rọ jẹ́ pọ̀ ọba ẹgbẹ́ ẹ̀rọ ọkọ̀ rẹ̀ ní ẹ̀bá kọ́ gbọ́ àmọ́ ọ̀tọ̀ bá ẹ̀rọ jẹ́ nígbà ní Islam ibà ẹ̀nìsìn tọ́ ìtawáwí pé kí làwọn wá wù fẹ́ kalẹ̀. ẹ máa rí ẹsẹ̀ ohun torí ẹlòmíì ti pé kúkà tó gbọ́ náà tí ọmọ má tẹ́lẹ̀. ṣùgbọ́n ẹ tá máa wí pé subhana rabbiyal a'la àwọn fi kún pé subhana rabbiyal a'la faghfirli ojú báwọn náà lọ. subhana rabbiyal a'la faghfirli ojú báwọn náà lọ. fẹ́ẹ́ kalẹ̀ lọ ìṣe mọ́lẹ́kọ̀ ọmọ mi wà lóyún. bá ń sọ dáadáa ọ̀làgá ara kẹ́kẹ́ ìkíni òun báyọ̀ lójó gbọ́ àmọ́ ìwọ̀kọ̀ rẹ̀ ni o náà tẹ́ bá wà lóko subhana rabbiyal azim subhana rabbiyal azim wa bihamdihi jazakumullahu tó bá ládùúgbà tó fi kún wọn wá sí lẹ́yìn ìgbà wọn ni gẹ́gẹ́ bá ní sẹ́yìn tó bá onídìíkọ̀ tẹ dáyò bá lẹ̀ tó bá mọ̀ ya Latif tó wí bámú lẹ́yìn rẹ̀ kó tó dìkọ̀ ọlọ́run ti máa ti onídìí náà bàtà bá sọ̀rọ̀ pé téèyàn bá lérò kan yóò fèrè kalẹ̀ lẹ́yìn sálámà ní ẹgbẹ́ tó bá sálámà tán ọjọ́ gbọ́dọ̀ lẹ́rìí gbọ́dọ̀ sọ lásán pé ń bolo ti rí bí yàn bá lérò kan yóò fèrè kalẹ̀ méjì lẹ́yìn ìgbà tó bá sálámà kílẹ̀ rí ẹ̀ ìjáwájọ lọ́dọ̀ anábì náà ni sallallahu alayhi wa sallam níbi àdísì Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam salla dhuhra anábì wa Muhammad sallallahu alayhi wa sallam olókì dhuhur ìrun táǹpẹ̀ ní àyílá khamsan àmúgbàjọ́ kì márùn lókì anábì aka márùn lókì fàkílà láhù àwọn táwọn wà ní mọ́lá síwá ní àsídà sọ́lá òun lọ́wọ́ kúrò sí wa tẹ́lẹ̀ náà tẹ́ ọlọ́run tó fún ọ níwá yí mi pé ọmọdé márùn ni wọn ò kúnu ìtàkọ́ mú bẹ́ẹ̀ pé àwọn òkúnu èyí kúnu ó bèèrè tí ó bá yí ọ ni wọn á torí pé ànábì òun ló rán kúránṣẹ́ ó bá kú kí náà àgbà bẹ́ẹ̀ náà níta mọ̀tẹ́lẹ̀ ní pé àzídà fi salat olóòrùn kùn pé sáré tó ń gbé ìgbà mẹ́rin dé ni ó ti di márùn ni ẹ̀mú tánà bí lè fà kọ́ọ̀lá ànábì wa dáhùn náà pé ọmọdé kìlómìnì mi understand ànábì kò mọ̀ pé òun gbàgbé òun lè rọkún ànábì náà ní tó bí òye mi kò dá sí jà kò dá sí ewu pé ìwọ ló máa kọ̀rẹ́ ti irú ẹ̀ ọmọdé kí ni tó kìlómìnì fàkọ́ọ̀lù ọba náà mọ́lásíwá ní sọ̀láìtà khamsa aka márùn lé kí ọ̀gá mẹ́rin láti mọ̀ fáyílá ẹ̀mọ́tà náà bí sí náà fa ànábì òjò pẹ́ rárá fa òjò pẹ́ rárá sájádá sẹ́kìdẹ́tẹ́yìn bàdámà sálámà
ó wá kí ó fẹ́rí kanlẹ̀ méjì lẹ́yìn ìgbà tí ó sálámà. Ó lọlẹ̀ bẹ́ẹ̀ ó wá sàtáyà ó sálámà lẹ́yìn sálámà ó kírun márùn-ún pé àwọn ìgbà tó wá kí tán tí wọ́n ti wá sálámà. Ok, wọ́n ti sálámà tẹ́lẹ̀ tí tọmọ tó béèrè káàpá ó sì lọ sí immediately ṣẹjọ́ kò sẹ́jọ́ kò sí ó lè correct mi kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tẹ́ bá bọ̀ ọ̀kọ́ nu pé àkọ́kọ́ ni pé táwọn akẹ́kọ̀ọ́ lásán pé pé yóò sáré nìkan lábẹ́ kọ́ ń bẹ́ agbọ̀ akẹ́kọ̀ọ́ pé èyí kùnú láti sọ fún ẹni tó bá jù ní lọ pé dákun ṣe mistake o Hamid gbà pé ẹ̀rọ wà níbi tí ẹsẹ̀ yóò èèyàn gbọ́ sọ fún tó bá sọ fún náà ẹni náà wá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ náà wọ́n fẹ́ kọ́ sọ ṣàlàyé fún mi tí mistake tí mo bá ṣe ẹ dákun. nínú tá a tún lè fi lérun kún lọ́nà mi àpèjúwe kan la mú wá pé èkejì ni pé kí n ò sálámà kọ́bùlà dàmá mi sọ̀rọ̀. kí n ò sálámà kí n ò tó pé. ọba sálámà sábà àpèjú ìrún olóko mẹ́rin sọlá tó rọba àyíyá olóko mẹ́rin ọwá kí mẹ́ta ọwá sálámà tó ní mẹ́ta mọ́ ọ̀sẹ̀ kí mẹ́ta ọ dìde padà lọ́lọ́ kí ẹlẹ́kẹ̀rin yóò dìde lọ́lọ́ kí ẹlẹ́kẹ̀rin bá kí ẹlẹ́kẹ̀rin nìkan kí ló wá sí ọwá sálámà di mélòó nù. sálámà di mẹ́ta nù. sálámà di méjì nù. ó lérun ká bí ó lérun kún. ó lérun kún. sálámà di méjì. bàbá ẹ bá tún Yorùbá wọn wí dáadáa. ewu ẹ bá ń tún àpèjú ìtẹ̀mú ẹ. naam èèyàn wà lérí ìrun olóko mẹ́rin lápèjú yìí. ọwá kìdí mẹ́ta. ọwá jókòó sálámà. ẹgbẹ́ sálámà. ọwá rántí pé mẹ́ta lòún kí ọwá dìde. ọwá dìde kọ yóò dìde. yóò dìde lọ kí ó gbọ́dọ̀ dìde tó kí ẹlẹ́kẹrin nì. ọwá kí ẹlẹ́kẹrin nì tán yóò wá sàtáyà yóò wá sálámà. sálámà wá di méjì. léèrùn. kàkà tó yẹ kí sálámà ọjọ́ yọ̀ kan. ó di méjì léèrùn. ó léèrùn kún náà bójú. ó lérùn kún ni. lérùn kún. Ntí ẹni tó bá lérùn kún máa wá ń ṣe ní òsè kìíní yóò ṣe. yóò wá fèrè kalẹ̀ méjì àlùbáàdì lẹ́yìn bàbá sálámà tán. yóò ṣe. tá à ń pè ní fèrè kalẹ̀ bàdì. sẹ́yìn ti gbọ́ báyìí o. ẹ dákun so ilé ń yé. example di méjì tí bàbá mú wá o. ó di méjì. àkìrọ̀ ọmọkùnrin wa. ẹ̀rí wo ló wá wà fún eléyìí òní. ok sir. ẹ̀rí wo ló wà fún. eléyìí ká rí ju naam naam. ẹ̀rí wo ni ó wà fún eléyìí òní náà ìgbé yẹn ó sì bá wọn. ètò wà fún ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àbí òrèrè àgbà wa radiyallahu anhu anna an-nabiy sallallahu alaihi wasallam salla bihim az-zuhra aw al-asr. Kò dá lójú pé bóyá zuhri ni àbí asri ó kàn sáà mọ̀ pé salatul asri kó jẹ́ àbí asari lókì. ọ̀tọ̀ àdìtá Ànábì kí ìrun wọn ni fasálàmà Ànábì bá ṣe ọba sálámà min rak'atayn abúlé ní fún rìpọ́tù fún àwọn wa sálámà min rak'atayn Ànábì bá sálámà níbi rákà méjì ọba sálámà zuhri rákà mélòó sí lámà rákà mẹ́rin ọba kí méjì ọba sálámà fa kharaja sur'an min abwabil masjid ila khashiba il masjid Ànábì ọba jáde ó wá lọ síbi ojú ọ̀nà kíláàsì bàbá nísìn bàtọ́ tánàbí lọ́bẹ̀ fataka ọwá kàkàkà níbi pákó wọn ọ̀rọ̀bọ̀kú báyìí tánàbí ọ̀rọ̀bọ̀kú taka anáwó gàdùbán wọ́n dẹ̀ tánàbí ń bínú ojú rẹ̀ kọ́ lọ́rọ̀ ẹbójú rẹ̀ kọ́ lọ́rùn tó ẹwà wẹ̀ kọ́ mbẹ́ ọkọ̀ ọmọ rọ́jù náà ni ok fàkọ́lá ya Rasulullah yóò ṣe ọlọ́wọ́ bá ànàsíta amukọ̀sárta ànàsíta ó gbàgbé ni amukọ̀sárta àbóṣe kọ́sírù ó dínukù táà máa ń kí ní ẹbá lọ́nà àjò àbáwọn kan méjì máa ń fà á. ṣé kò yé wa kí ló ṣẹlẹ̀ ó béèrè lọ́wọ́ Ànábì ẹgbẹ́ kọ́ àkọ́kọ́ ni pé táàmù mẹ́rin pé kò kúnnù láti béèrè irú béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallam béèrè faqala Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa pé lam ans ìgbàgbé nǹkan wala mtakosor bẹ́ẹ̀ sì ni ọmọ òdìkù wàlámùtà kọ̀sọ́rọ̀ látúnú bẹ́ẹ̀ sì ni òun òdìkù kò sẹ́rọ̀ ń bi àdísùn ẹ̀rẹ̀ bí ẹni ayọ́rọ̀ wà ń bẹ́ ìwọ́n wá pé táwọn ṣètọ́bù ní ṣètọ́bù gọ́ọ̀rùn ìgbàgbé o ní ìgbàgbé o wàlámùtà kọ̀sọ́rọ̀ bẹ́ẹ̀ sì ni òun òdìkù àyílẹ̀ òkó mẹ́rin ọkọ̀ ọ̀rọ̀ rọ̀jò àwọn kan bá gbọ́ pé Ànábì bala kọ́dínà sí with due respect gbàgbé o kò á ti dáhùn lójú pé wọ́n nìkan ló máa ní mo gbàgbé yàtọ̀ rí yẹn sí. ọ̀kọ́kọ́lá
fàkọ́ ànábì sọ̀rọ̀ sáà ní lísọ̀há bàtì ànábì àgbà sàbẹ̀ pé àhákùn yakul ṣé ní tí ọkùnrin àwọn èso ló sọ ní sọ ìdápẹ̀já mẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọn náà ká tó lọ ẹni fún bẹ̀ wọn tó bá ń sọ tó gbogbo tó wà kò jẹ́ bá nàbí ni mọ ẹtẹ bá fẹ́ kọ̀rẹ́tì ní báyìí pé ẹni ìsinmi sí ẹ̀kọ́ kọ̀rẹ́tì pé nítorí fatiwa tó ṣe yóò dá kò bá mú o tí tó wọn bá ṣe dáa tó bá délé tó bá gbọ́ pé wọ́n sọ pé fatiwa tó wọn ṣe ò dáa ó wà pé nìkan nu àwọn èèyàn ìtẹ́ntẹ̀lé àmẹ́wà rẹ̀ àwọn tẹ́ntẹ̀lé táwọn rọ́tẹ̀lé ṣéwù ẹ̀dákun ẹ̀ka máa sọ pé mo ṣe mistake nígbà tí òótọ́ mo ṣe mistake ní sẹ́kì òtí ra yín táwọn bá níbo sí tó bá táwọn ẹ má tó gbé àfáà wa ni àní káwọn náà sọ fún pé àníbi wa béè lọ́wọ́ àwọn sàábébé sọkùnrin yìí ti ń sọ yìí ṣé bó ló ti rí lórí ẹ̀fà kọ́ọ̀lù náà sà bẹ́ẹ̀ ni sà ẹsẹ̀ tí ń lọ sẹ́tọ̀ lọ pé èyí ò pé ní abá rẹ̀ tábà ẹ̀gán tó kó máa sọ̀rọ̀ sí kó máa sọ bẹ́ẹ̀ kí ni jẹ́ báwọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn kí ẹ sọ̀rọ̀ lé ọ̀rọ̀ ẹ̀sìn ní ṣe bá nàbí ní anisaf owó akọmọlọ kọlu náà bẹ́ẹ̀ ló ti rí ẹgbẹ̀gbẹ́ tó tọ́ àtàdìlú náà máa dà kọ́lá abúkọ́sì sallallahu alaihi wasallam sẹ́yìn mọ́ tí anábì sọ tó ṣe fà kò jó pé takọ́ dáma nàbí anábì takọ́ dáma fasallama bakiya anábì kò jò kò dá wàhálà lẹ́ kó bá wọn lókè mímbàrí sallama bakiya ọba kiri tó kù kò dá wàhálà lẹ́ wá ní ẹ máa bú ẹni tó ní mo gbàgbé nǹkan wọn ẹ máa dá ọgbẹ̀rú ẹ máa dá wàhálà lẹ́ kàkiri fasọ́lá bakiya min salati nínú summa sallama lẹ́gbà anábì wá tẹ́tẹ́ ní ọwá sálámà summa lẹ́gbà tó sálámà táwọn ní summa sajada sajidatayn wọ́n yẹ́ wá ó tẹ́lá fẹ́rí kan lẹ ìgbàgbéta yìí bàádí summa sallama lẹ́gbà náà wá sálámà a jẹ́ pé ẹni tí ó bá sálámà kó tó di pé ó parí ìrun tí complete wá sálámà tó bá ti rántí yóò ṣe kẹ́ni ọ̀rọ̀ lè parí inú ẹ̀ ó fi yókù kún ọwọ́ ó fi yókù kún ó ti lérùn kún tí ó sì ṣe ní láti sọ ọ̀nà bàádí ní ọ̀nà òsì kìnnì ìfìríkàlẹ̀ méjì lẹ́yìn ìgbà tó bá sálámà tán ó sì rí nù akramakumullah tí sì yáda lẹ́yìn ẹni bá lérùn kún ọwọ́ akumullah bí ó sì máa yanjú rẹ̀ nù. ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀ndẹ̀kùsọ̀ ẹni bá dìrò pẹ̀pẹ̀ nákùsù lòun ṣe kìnnì ló ṣe pé ó dìrùn rẹ̀ kù bóòlù wọn ti yanjú tiẹ̀ akọ ṣàlàyé a sì má pèjúwe bí iṣẹ́ máa ń ṣẹlẹ̀ bí wọ́n náà ṣe máa ń ṣẹlẹ̀ wá. ẹ ṣeun ma ẹnìjà barakallahu fi Nàìjíríà ṣèwádìí jámi. ẹ bá dé ohun gbogbo nǹkan lè máa ń dínkù jámi ṣe mọ́rọ́ nǹkan kan lè máa ń dínkù léyìn tí ó wọlé o. gbogbo nǹkan kan lè máa ń dínkù. lápèjúwe nísìnyí tẹkibí àtọ̀lẹ̀ rọ. kódà ẹ̀yà yìí tẹ́fẹ́ lọ èmi náà ti ní bí èrò ẹ̀yà sì rọ mi ẹ̀ ṣe. hunaka al-farqu bayna al-fara'id wa sunan. ẹ ṣeun tó bá jẹ́ nínú àwọn fàrọ̀ ìdù ìrun àwọn ọ̀nà yàn án ló sọnù bí tẹ̀kíbátì rọmọ àwọn fàtíà ó ṣe kò gbé o eléyìí ò gbé o bàbá yẹn bá ń tún wí dáadáa tẹ̀kíbátì lè rọm ẹni bá gbàgbé kábàrà àkọ́kọ́ kó tó tá a máa ń ṣe ká tó wọnú àbọ̀ gbàgbé suratul fàtíà àbọ̀ gbàgbé rùkú ó ṣe lérí rùn àbọ̀ gbàgbé òfìríkalẹ̀ ó ṣe lérí rùn àbọ̀ gbàgbé àwọn dúró tá a máa ń dó láfítà rùkú kò gbé o àbíjòkó láfítà àfìríkalẹ̀ gbogbo súnà gbogbo àwọn àfìríkalẹ̀ méjì dáhùn yíyọ kápá rẹ̀ àfi kó tún ṣe ó tún ṣe ni o bó láti wá tún sí tó ní dáwà láàrẹ̀ ṣe wọ́n bá ń sàlàyé bó láti tún sí àmọ́ ká tó lọ tẹ̀kíbátì rẹ̀ rọmù yẹn àwọn yẹn ń ṣe mistake àwọn míì wọ́n ń torí pé káwọn bá jẹ̀ mọ́ wọn ò sí tẹ̀kíbátì rẹ̀ rọmù tẹ̀kíbátì rẹ̀ bá ń wíyọ̀ bá rẹ̀ kábàdà kò mọ̀ sí tàkùbá wọ èyí rọrùn tí ó kọ́ra náà àníyàn táàsì pọ̀ má níyàn òun ni tẹ̀kíbírà òun ni àwọn míì ṣe bá bí àwọn àwo ni ṣe ń ṣàlàyé fún yín ẹlòmíì ń tara pé òun fẹ́ bá jàmá bẹ́ẹ̀ fẹ́ bá jàmá wọ́n á sá eré kó ẹlòmíì máa ń rúkú yóò máa ṣe iye èkúté lọ́bọ̀lọ́bọ̀ yóò àdúgbò ọ̀nù wọn lásì. bẹ́ẹ̀ni bàbá ẹsẹ̀ dé kàn. ẹ̀kúrẹ́ eré ní sí. tọ́ ewu ẹni bẹ́ẹ̀ alábì ti yanjú rẹ̀ fún àwọn alámọ̀dá àwọn àṣà alábì ní ìdá àti ètò mùsọ̀lá. bẹ́ẹ̀ bá ń lọ mọ́sáàsì láti lọ kírun. fáwọn ṣùgbọ́n ẹ máa rìn lọ rẹ̀. fàálẹ́ ìkùmọ̀ sẹ́kìlá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dọ̀ yín. má àdìrá tó mìíràn sọ̀lá. ìtẹ́ bá bá nù
fasọ́lù ẹ kí wàmá fàtàkùn kí tó bá bọ́ fún yín àti mú ẹ kí padà àwọn ènìyàn fàkòtò ẹsẹ̀ gbèsè ẹsẹ̀ pé báyìí nísìn anábì ti sọ pé ẹnu rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni eré tó tún sá. túmọ̀ pé ẹni tó ń sáré lọ mọ́sálásí nìyí tí ò dání òṣè súnà nábì nù òṣè súnà nábì ẹlòmíì ó sì sáré táìsì ni ó yọ yóò wá dàrú mọ́sálásí rú àbí kò sí ẹ̀ bá kọ́kọ́ ń gbá bá bẹ̀ lọ lálàsí ara rẹ̀ káyìsì anábì kò fi ní abá wa. fámṣù wà àlékún. sẹ́kì bí sẹ́kì náà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rọ àmọ́ tẹ́lẹ̀ mi ò sí lórí pé ó ń lé ó fẹ́ báraka ẹ̀mọ́ tí ó ṣe ni wọ́n á ti tẹ̀kìbíra tó rọ́ọ̀mù lóhùn fẹ́ sí o yóò wá sí tẹ̀kìbíra tó ìntẹ́kọ́ọ̀lù. láti bí kan síbò mí. láti lọ sí láti fẹ́ kó níbi kìyàm ilà rọ̀kọ́ sẹ́wọ́n ní sìn njẹ́ wàá sí tẹ̀kìbíra tó lè ìntẹ́kọ́ọ̀lù ní bíbáwò tó wá fẹ́ jọ́ ìwá ni. ok ìmáàmù ti wà lórí rùkú tẹ́lẹ̀. ó ti wá fẹ́ bá ó wá fẹ́ jọ́ ìmáàmù lórí akáwàjọ́ wà sí báyìí pé Allah Akbar náà ló fi lọ bí rùkú. ló fi lọ wọ́n kan Allah Akbar. tẹ̀kìbíra tó yẹ rọ́ọ̀mù sí ní kìyàm àmọ́ sí lè fi kìyàm á sì lè ìdúró ni. ọ̀dà bàbá ẹ̀jẹ̀ sẹ́yìn ju ìbéèrè kan sí i lórí àwọn tí ń gbọ́ wa. ẹni tó bá máàmù lórí rùkú abẹ́ ẹ̀gbọ́n mi tó wá fẹ́ jọyìn rí rùkú báwo ni yóò sì ṣe ńgbà tó wọ̀ ọ̀run ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kiri nísìnyí. tí ẹ bá máàmù lè rùkú tí ò tí ì gbérí rùkú tó wọ́pọ̀ sí ni pé tẹ̀kìbíra tó rọ́ọ̀mù bọ̀ wọ́n ṣáájú yóò ṣe kábàrà kọ́kọ́ láti wọ inú ọ̀run. bó ló ṣe ṣe é bá ń ṣe. Allahu Akbar. ok ó ti ṣe báwọn. Allahu Akbar. lérí ìdúró. lérí ìdúró ló ti ṣe o. ok. ẹ̀kejì tó a tẹ̀lé tẹ̀kìbíra tó lè ti kọ́ọ̀lù láti máa lọ bí rúkú. bàbá wa ṣe yín wọn tán. yóò á lọ sí yóò ti wá sí Allahu Akbar. ìta àmọ́ fẹ́ lọ sí bí rúkú. pé mo lè bá máa mú bí rúkú Allahu Akbar yóò á lọ sí bí rúkú. jazakumullahu. àmọ́ ọ̀kan láyé ń ṣe ọ̀kan láti ṣe òun èyí ìdókòó ń ṣe. inú rẹ̀ ṣe ti dínkù. ìrún bàjẹ́ nù. ìrún bàjẹ́ kò ní tẹ̀síwá sí ìrún bàjẹ́ nù. wọ́n á torí pé kó bárun ọwọ́ alálàsẹ̀ ògbórun. La ilaha illallah, la ilaha illallah. dákun ẹja sọ́ra sí àárín wọn ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ anábìdí náà wọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sí ti ń lọ ọgbọ́n náà kí lóun tẹ̀ ń sí tẹ́lẹ̀ tó lè tètè tó bá bá ọba náà nù kí pẹ̀lú màmú èyí tó bá bá ó sán padà láti ẹ̀kọ́ ní ìsán padà. naam káwá pẹ́ ń bẹ̀. tọ̀ tí àpèjúwe tí ẹni tó bá dìrùn kù ìbẹ̀lẹ̀ wà báyìí mo ẹ̀yìn wà léèrùn nígbà tó wà léèrùn ó wá gbérí kò níbi ó wà ní ìrun bébí ó ti kí méjì ó ti kí áká méjì ẹgbẹ́ nígbà tí kí áká méjì yóò jókòó lẹ̀ ó wá jókòó lẹ̀ ó bá dìde fúnra kẹlẹ̀ kẹta pàtó dé fúnra kẹlẹ̀ kẹta wọn ni ṣe pé at-tashahhud al-awwal bẹ́ẹ̀ kò sí sàtáyà àkọ́kọ́ tẹ ká sí àtàyà kọ́kọ́ sí láàkọ́ ní jòkó wọn ni kò kọ́ jòkó ná bí nílé pé ó ṣe àtàyà rẹ̀ pàtí ò wá ṣe ó wá lọ síbẹ̀ ẹlẹ́kẹta ó lọ ẹlẹ́kẹta ó tún padà ó lọ ẹlẹ́kẹrin ló ti wá rántí pé àbẹ́lẹ́kẹrin ló ti rántí. ìmọ̀ sàtáyà alákọ̀ọ́kọ́ àmọ́ kó tó ká tó lọ bẹ̀ wọn ni pé ẹlẹ́kejì tó sàtáyà wọn ni ó wá fẹ́ dìde lọ síbẹ̀ ẹlẹ́kẹta but kò tí ì dìde yẹnyẹn kò tí ì gbọ́wọ́ ńlẹ̀ yóò jòkó ni o. tọwọ́ rẹ̀ ò tí ì kó lórí lẹ́lẹ̀ ṣe pé kò tí ìyàmù yẹ kò tí ì ṣe ìsìtàmù kíyàmù náà kò tí complete dúró dédé gẹ́gẹ́ bá nìsín yóò padà lẹ́yìn ìjòkó rẹ̀. ẹ gbọ́ dáadáa o ẹni tó ṣe mistake tí ó ṣàtáyà tó wá fẹ́ dìde pẹ́lẹ̀ kẹta fọ́nrán kẹlẹ̀ kẹta ọwọ́ rí pé bí tí ń palẹ̀ máa ti dìde báyìí ọwọ́ yìí ti kó lẹ̀ sóríkún méjì náà kún àtoríkún méjì ọwọ́ rí pé oríkún èkó ọwọ́ ìsìnkú àmọ́ tí ń palẹ̀ máa bọ̀ àwọn àfáà ní kó jókòó kò sí tó sì lẹ́yìn ọjẹ́ gbèsè amẹ́ni ó bá ti dìde tọ́wọ́ ti kú òtẹ́ríkún ti kú kọ́lá bó yóò padà sí ìjòkó tó bá ti dìde yóò padà sí ìjòkó tó bá rántí tí ò bá ti kí rákà míì complete yóò padà sí ìjòkó òní àmọ́ tóun ti bẹ́ẹ̀ bó ti padà wọn yóò ṣe ìkàlẹ̀ ó ti dìde àmọ́ ìkíráka ń pé yóò jókòó padà yóò wá sàtáyà alákọ̀ọ́kọ́ bàbá wa ṣe tán àmọ́ ilé ìwò ní kó má ṣe ìfèríkalẹ̀ gbàgbé lẹ́yìn ìrun rẹ̀ tó bá ṣe tán ẹ̀ rí pé ó wá ti kí rákàlẹ̀ kẹta ó kí kẹrin alákọ̀ọ́kọ́ ó kí kẹta ó kí kẹrin ó complete ẹ̀ tán ìjọba kí ni wà ó bóyá lẹ́yìn ìgbà wọn ló wá ẹlòmíràn pé kò rántí kò ètè rántí lẹ́yìn ìgbà wọn ló wá rántí pé àwọn òjòkó ní
àkọ́kọ́ jòkó àwọn ọ̀dọ́ kọ́ jòkó máa tó ń kí ákàlẹ́ méjì yẹn òun ò jòkó lẹ̀ ntẹ́nu wọn ó ṣe ẹnu wọn dùn òkú torí pé kò ṣe àtàṣáhùdù. ó ti kíráka ẹlẹ́ẹ̀kẹta tán ó tó rántí pé òun ò sàtáyà àkọ́kọ́ yóò máa kírun rẹ̀ lọ kò ní padà mọ́ yóò máa kírun rẹ̀ lọ nígbà ó ti lè parí ráka ẹlẹ́ẹ̀kẹta yóò máa kírun rẹ̀ tó bá parí irun rẹ̀ tán yóò wá ṣe àtáyà bàbá àtàtáyà tí wọ́n sálámà ní kò ní sálámà o òun ò ní ti sálámà tiẹ̀ òun ní ti sálámà tẹ́rí tó gbọ́ dìrùn kù tẹ́rí tó bá lérò kún òun ni bàádí yóò sálámà yóò wá fẹ́ fẹ́rí kanlẹ̀ àmọ́ tó bá dìrùn kù ọ̀bùlí lòun ṣe àṣojú àkọ́bùlí òun tó ń ṣe nù ní òun ó ṣe kí ni òun ó forí kalẹ̀ tó bá sàtáyà tán kò wá ní sálámà tó bá sàtáyà tán àtáyà tínú òun gẹ́gẹ́ tó bá ṣe tán ló wà lọ forí kalẹ̀ méjì lálẹ́ tí sálámà tó bá wá ṣe tán ló wá sálámà. lápèjúwe bí bàbá ti wí bí Ọlọ́run bá ní sí gbọ́ ẹni tí ń kírun lọ tó gbàgbé àtáyà àkọ́kọ́ là ń wí àsápá àtáyà ẹlẹ́ẹ̀kejì fún òun tó látàáyà méjì nígbà wá gbàgbé àtáyà òun ó wá lọ lè rántí ń bi ráka ọfẹ́ kí ráka mẹ́rin ó gbàgbé àtáyà ń bi ráka ẹlẹ́ẹ̀kejì abẹ́ẹ̀kọ́ ni ó wá débi ráka ẹlẹ́ẹ̀kẹta ó ti kí i tán ní kí ẹlẹ́ẹ̀kẹrin lọ ní yéè ìmọ̀ sàtáyà mọ́ àwọn àfáà ní ọmọ abárùn rẹ ló bọ́bá wá kírun rẹ tó sàtáyà tán ọ gbọ́dọ̀ tí sálámà má ti sálámà o ọ gbọ́dọ̀ sálámà bọ́ bá ti wá sàtáyà wọn tán immediately bẹ́ẹ̀ lọ lo fi ìfẹ́rí kalẹ̀ ìtẹ́ni á wí bẹ́ẹ̀ wí ń bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì bá ti wá wí tán wá jòkó wá sàtáyà wá sì wá sálámà fún wọn bá gbàgbé ó sì déédéé báwọn wá kún un lọ. kọ́ńtà wá wí tó lẹ́rìí náà àbí àárọ̀ sẹ́kẹ̀tì báyìí sábà rọ ni. mọ̀rọ̀ àwa sàlàyé mọ̀rọ̀ wáwú al-Bukhari Bukhari gbà wá gẹ́rù àwọn tó ti yàtọ̀ sí Bukhari náà gbà wá. ana Abdullahi bun Buhayna Abdullahi bun Buhayna àwọn ló gbàdí sí radiyallahu anhu fún àbáyọ ní sí. wọ́n ní anna nabiyya sallallahu alayhi wa sallam salla bihim adh-dhuhra faqama fi rak'atayn al-ulayayn. Ànábì kí ó ṣe ọ́n ṣáájú fún wọn ó wá kí rákà méjì tẹ́wàá nìsẹ̀ faqama fi rak'atayn al-ulayayn iṣẹ́ tó fi jòkó ó bá dìde wa lam yajlis Ànábì ó jòkó lit-tashahhud al-awwal fàtàyà àkọ́kọ́ ọgbẹ̀gbẹ̀ sàtáyà ó bá dìde faqama an-nas ma'ahu àwọn èèyàn á dìde pẹ̀lú ẹ̀ gbìyànjú àdìsí yìí láti mọ̀ pé àwọn ọ̀pá àwọn tán dìde pẹ̀lú àwọn náà ń dáwọ́tù pé ṣé ó ṣe mistake àbí ó ṣe mistake wọn ò lè ṣe tẹ̀síbíhù tẹ̀ pé àtẹ̀síbíhù lè rìjàn àtẹ̀sífẹ́ lè nìṣà àwọn tó bá jẹ́ pé ọkùnrin ni tẹ̀síbíhù láti subhanallah. ok bọ́ ọkùnrin bá wà mọ́sálásí tẹ́ni bá ṣe mistake wọ́n ní subhanallah. àbọ̀ akóbìnrin ni àwọn ẹ̀fẹ́ àwọn pàtàkì ẹ̀yàn báyìí èyí tàtẹ́wọ́ àwọn ìgbésàtẹ́wọ́ ó ti ní wọn bá wọ́n fi àkíyèsí. bàbá mo fẹ́ ká ní yòóyé dáadáa wọ́n ní tí àmọ́mù bá ń bẹ wájú táwọn ọkùnrin tó àmọ́mù wá ṣe mistake tó ní báwọn ọkùnrin ń bẹ wájú àtẹ̀síbíhù lirrijal àwọn ọkùnrin subhanallah lẹ́sìn tí ìmáàmù tí wọ́n kí mo ṣe mistake obìnrin kọ́ àwọn obìnrin àtẹ̀sífẹ́ ìnẹ̀sà àwọn òsè báyìí ni. ìdígbẹ́ ń gbà tẹ́wọ́ pa obìnrin ọmọ sọmọlá gbé ọmọ tó dàrú ẹwù Islam. ẹ dáwọ́ la ilé wa o ìmáàmù ó sì rókè o. balọ̀ mi àṣẹlẹ̀ ó jẹ́ ti sikí ọ̀rẹ́dì ọ̀nàfẹ́ dáadáa mi. so àwọn ni faqama an-nas ma'ahu àwọn yàrá dìde pẹ̀lú ànábì àwọn sàṣẹ́lẹ̀ hatta idha qada as-salah tó fi parí irun rẹ̀ wa intadhara an-nas àwọn yàrá retí taslima o. Ẹgbẹ́ ẹ̀rí pé ìdẹ́gbọ̀n pé àwọn ẹgbẹ́ ò mọ̀ pé bóyá ó ṣe mistake àbí ò ṣe mistake àwọn ẹgbẹ́ tí mọ́mù sálámà ìmọ́mù wa sálámà fàkábàrà Ànábì wa kí ni ó kábàrà láì sálámà ó tún wá kábàrà nígbà tó kábàrà kí ló ṣe wà ó wà jà lè jòkó náà ni o fasajada sajdatayn ọwọ́ Áfíríkà ẹlẹ́yìn qabla an yusallima kó tó ti pé yọ sálámà thumma sallama ọwọ́ sálámà nígbà tó wá sálámà. Ànábì rèé o. Ànábì ni o tí ó dá wa lálẹ́ Ànábì rèé o. Ó gbàgbé ó kíráka méjì. Iṣẹ́ tó fi àjòkó àtàyà lákọ̀ọ́kọ́ òjòkó ó dìde lọ kí o bẹ́ẹ̀ àwọn ìjẹ́mọ́ náà wá tẹ̀lé bóyá àwọn náà ń dáwọ́ tó pé ṣé lóòótọ́ ni àbí tó ọ̀rọ̀ wà ń bẹ̀ wọn o. ọ̀rọ̀ wà ń bẹ̀ wọn o nígbà tí mọ́mọ́ bá ṣe mistake tí wọ́n sì mọ̀ pé ó ṣe mistake ǹjẹ́ sáà lè tẹ̀lé mọ́mọ́ lọ tó ṣe tẹ̀síbíhù subhanallah
mọ́mú ṣe mistake àwa sì lámọ̀dájú kó ṣe mistake àwa sì ṣùgbọ́n láì fún mọ́mú sì ti dìde olùkọ́ mọ́mú sì dìde sáànù àṣẹ lókè àwọn ṣe lókè ni ẹ bá yanjú ẹ ní ṣe lókè o lóòótọ́ àdìsí wà pé ìnáma ẹjọ́ ìlànà ìmọ̀ yóò tá mọ̀ bẹ̀ agbémọ̀ kan láti máa kọ́ sí wàyídà wàràkọ́wò tó bá ti rúkú ẹ̀ náà rúkú wàyídà sájádá fásitúdù tó bá ti ṣe kíni wọ́n fi kàgẹ́ náà fi kalẹ̀ àmọ́ ìgbà tí máa mú ṣe mistake tó lọ lókè wọn ni tẹ̀síbíwù yẹn ò ní ṣe lókè eré ibi tẹ́ wà wọ́n lẹ́sẹ̀ subhanallah ìmọ̀mù wa kíni tó padà torí tẹ́ ẹ bá ṣe tẹ́ bá tẹ̀lé ẹ̀yin máa máa ṣe nù àwọn ṣe mistake ẹ̀yin wá máa máa ṣe ti yín ìyàn bẹ́ẹ̀ ń gbọ́ yín máa mú ṣe mistake òun ti ń dìde lọ ẹ̀yin náà bá fẹ́ subhanallah tẹ́sí ẹ̀hún eré ìjòkó ni kó ti bá yín tó ti bá yín tó ìmọ̀mù wa padà òun wà bá ilé ìjòkó padà pé ó kí ẹni máa tẹ̀lé ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà wà níbi sókè so gbàdánà bí wá segin ní àwọn jàǹdùmá náà wọ́n tẹ̀lé lórí wọ́n ṣe wọ́n ṣe méjì tí ànábì ṣe mistake àbí ó ṣe mistake ẹlòmí àwọn ìpé bá kò sí pé tẹ́lẹ̀ tó bá ẹlòmí wà lọ àdísì sí pé èèyàn ó tẹ̀lé mọ́mù ni ìtẹ́gbẹ̀ á mọ̀ pé ó lè tẹ̀lé mọ́mù òun ni pé inú síyápò ìkàlà wà ń tàfàrà náà tẹ̀sílímà o àwọn arètí kí tó wà mọ̀ gbá ànábì ṣe mistake sọ́wọ́n ìdíkó sálámà àwọn olè ìdíkó sálámà ni ó jí wọ́n pé àlàpẹ́ àwọn aláṣẹ mistake ànábì ẹ̀sẹ̀ mistake ànábì lọ ẹnìkan sọ fún kó ṣe mistake òun ló ṣe fúnra rẹ̀ òun mọ̀ kóun ṣe mistake ọ̀sán ìṣúwádà láì ṣe báyìí nìkan tó a lè fi léhùn sẹ̀ rí pé ó tẹ̀lé mọ́mú ni torí pé àwọn èèyàn àpapọ̀ wọn náà sùn àwọn báyìí tó ṣe báyìí nìkan so tàbá ṣe lé tí bàtànàbí wa dìde ànábì wa àyàn wọn dìde pẹ̀lú rẹ̀ bàtànà parí ìrìn ànábì wa ṣe kábàrà kó tó di kó sálámà lé ìjòkó náà nìkan ẹgbẹ́ òtún tẹ́lá ṣe sùjúrù sáwì kéèké èyàn tó ń dìde o ò ní dìde o kò sí láníyàn kankan náà ìjòkó náà ló ti kábàrà ló lọ ilẹ̀ ló fi ìkàlẹ̀ àkọ́kọ́ ó sì tẹ̀síkè ó dìde padà ó tó fi ìkàlẹ̀ lẹ́kẹ̀ẹ́ tẹ̀síkè ìdí mo ló dìde ó dé ìjòkó ní ó dìde kéwù bó sì yanjú ẹnu àmọ́ lẹ́yìn sálámà ni o lẹ́yìn ìgbà tí yẹn bá kó tó sálámà ni o kó tó sálámà ló ṣe o kó tó sálámà ló ṣe o kó tó sálámà ló ṣe o lè bọ́ sí lẹ́yìn sálámà o ṣé eléhùn yé báwọn ní nínú ẹ̀ náà ni pé kí o gbàgbé àwọn tẹ̀síbíù táwọn ti wọ̀n kí o gbàgbé àbí súrà táwọn ń kà lẹ́yìn bá tí àwọn nìkan gbàgbé ẹni bá gbàgbé tẹ̀síbíù bí rùkú ẹni bá gbàgbé tẹ̀síbíù foríkalẹ̀ ẹni bá gbàgbé àtáyà àtàrin ẹni bá gbàgbé súrà tá a máa ń ké lẹ́yìn Fátíhà ẹ̀bẹ̀kọ́ ni wọ́n gbàgbé gbogbo àwọn táwọn wí yìí wọ́n ní tí ó ṣe ni wípé tó bá yẹ kó bá gbàgbé ni wọ́n ní yóò ṣe kọ̀mùlé láti fi pàfẹ́tì tóun rẹ̀ sí ló ṣe pé afẹ́ kí ìlàdà wọn fi pé ìlàdà fi lè pé ìlàdà fi pé ni o àmọ́ ogun táwọn wí yìí ẹ̀tún ló tiẹ̀ àwọn tó bá jẹ́ náà pàrọ̀ ìdù sọ́lá ọjọ́ ọ̀nà ìbéèrè mo fẹ́ bí gànú mo fẹ́ kẹ́ ẹ rí gbọ́ yí dáadáa gbogbo àtàlùmọ́ anábìà Muhammad ń gbọ́ wa ẹni bá gbàgbé ìbéèrè tó ṣe wá wá ní sẹ́nu bàbá ẹni gbàgbé Fátíhà lórí ìran ṣé mo lè béèrè bẹ́ẹ̀ ó gbàgbé sọ́tò Fátíhà lórí ìran ó wá ti kíráka àwọn tán ṣé bàbá ó wá ti bọ́ sí ráka ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ wá ti yéè ráka àkọ́kọ́ tí ń kí Fátíhà báwo ni ó sì yanjú ara rẹ̀ ìbéèrè àkọ́kọ́ nù ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé ọ̀dà bẹ́ẹ̀ náà lọ́wọ́ tí ń ké rákà àkọ́kọ́ lọ́wọ́ àmọ́ wà níbi rùkú kò ké Fátíhà ó wà níbi rùkú lọ́wọ́ bí sí rùkú lọ́wọ́ bẹ̀rẹ̀ tó wà ní pé yé ìmà ké Fátíhà gbígbó ni ó ti di rẹ̀ ọ̀rọ̀ púpọ̀ ok tó bá yẹ pé ń kí ọ̀nà lọ́wọ́ láti ń kí Zuhur náà for example ọwá kí àyílá ọwá kí rákà lákọ̀ọ́kọ́ kò ké Fátíhà sí Fátíhà sí jọ́rọ̀ yẹn ọjọ́ yẹn náà la salata man lam yaqra suratul Fatiha tí wàá kí Fátíhà kò nínú Allah ọwá kí akara ọkọ tán ẹlẹ́ẹ̀kejì ló wá ń ké lọ́wọ́ ní akara ọkọ mi tí mo kí wọn ní kí Fátíhà ń bẹ́ẹ̀ ok n tí ó ṣe ni pé yóò ṣe ìlẹ̀gáwù yóò pa akara ọkọ wọn ní kò ní kà mọ́ kò ní kà rákà tó wà tó ti rántí wọn ní òun ló fi ṣe àkọ́kọ́ rẹ̀ òun ló fi ṣe àkọ́kọ́ rẹ̀ yóò ju rákà àkọ́kọ́ tọ̀hún nù kò sí ń bẹ̀ mọ́ tí o ti ké Fátíhà onídìí àtọ́yẹ tó ń ṣe tó ká mọ̀ sí ok yóò kàn
yóò kàn pa àkọ́kọ́ wọn rẹ kò ní kà á mọ́ yóò parẹ́ lọ́kàn ẹsẹ̀ wọn kò ní kà á mọ́ ẹlẹ́kì tó ti rántí wọn ní òfìsí àkọ́kọ́ rẹ̀ túmọ̀ pé rákà tí ó wà kí n bí àyílẹ̀ wà jẹ́ rákà márùn-ún yóò kí wọ́n kà márùn-ún ó sì tún ní ó ní tàn àti ó ṣe o kí wá ní ó ṣe okay sir bàdí ní ó ṣe o ó ti lérùn kọ́nà ó lérùn kọ́nà rákà mélòó lẹ́pa ló pa sí rákà márùn-ún kí ní ó ṣe bàdí lẹ́yìn sálámà ló ṣe kẹ́ni ó fẹ́ ní kalẹ̀ méjì okay sir àmọ́ yóò ṣe ìlìgá yóò pa rákà àkọ́kọ́ wọn ló pa rẹ kò ní kà á mọ́ ẹlẹ́kejì ló ti kí fàtíà mẹ́rin ẹlẹ́kejì ló fi ṣe fàtíà ṣé bẹ́ẹ̀ náà ni rùkú náà ẹni tó bá rùkú tó bá yẹ pé rùkú ló wà tó ti rántí òun ó padà yóò dárùn padà bí rákà àkọ́kọ́ náà ló sì wà àwọn arántí pé tí kí fàtíà lérí rùkú yóò padà kí fàtíà ọmọ bá wọn lọ. tọ́ba kí fàtíà àtàtí ó tún fi súrà mi lè nà bí kò ní dìbò. yóò fi súrà mi lè yóò tún fi àwọn àkọ́kọ́ wọn ti bá mistake tó gómi lọ yóò kí súrà náà tẹ̀lé tó bá ṣe tán lọ bá wọn wọn ò sì bá tiẹ̀ lọ́ntẹ̀. ok ṣé àwọn oníkò nídìí. àmì ẹ̀kẹta máa ń fà wọ́n ní aṣáàkù. ibi tá a dé báyìí àlàyé táwọn afáàn ṣe fún wa ní àwọn kan wọ́n ní máa ń fa ìfiríkalẹ̀ gbàgbé wọ́n ní àkọ́kọ́ ní ká lérùn kún wọ́n ti yanjú ẹ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì ní ká dírùn kù òun ni wọ́n yanjú tán báyìí ẹlẹ́ẹ̀kẹta ní aṣáàkù ká máa ṣe iyèméjì níbi ìrun òun ni tí máa fà á tá a fi máa ń firíkalẹ̀ gbàgbé níbi ìrun fàtọ̀ ṣe ká. iyèméjì bò ó. naam. ọ̀rọ̀ méjì ló ṣẹlẹ̀. ok sir. sẹ́ni wọn ni tó fi máa ṣe iyèméjì. ok sir. àkọ́kọ́ ni pé kò mọ bóyá ìrun tí mo ti kí o bóyá méjì ni o àbí mẹ́ta ni o ṣé méjì ló dà ní àbí mẹ́ta. ok sir. mẹ́ta ló dà ní àbí mẹ́rin. ọyọ kan mo kí ní méjì. kò yé mọ́. ó dàrú. ok sir. ọgbẹ́ òní tó ayẹyẹ jù rẹ̀ tí ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni báwọn ni ó lè ṣèyànjú rẹ̀ àkọ́kọ́ ni pé hálù àkọ́kọ́ tó kọ́ sí ni pé tó bá jẹ́ pé ó dàrú mọ́ lójú báwọn ni tó wá rí pé mẹ́ta mẹ́rin kò yí sí tó yé mọ́ àmọ́ ó wá ọlọ́kàn rẹ̀ pé ètò dá mi lójú tó wà lọ́jẹ̀ wọ́n ni pé mo kí mẹ́ta ló dé yọ padà síbi èyí tó bá dá lójú yẹn ń dá òtún pé ṣé méjì mo kí àbí mẹ́rin àmọ́ ó padà á dá lójú lọ́kàn rẹ̀ pé lápẹ́lẹ̀ kẹta mọ́ wa ó wá dúró lẹ́yìn ẹlẹ́kẹta yóò ṣe bìnná wẹ̀ lẹ́yìn ẹlẹ́kẹta wọn. yọ máa lérí pé mẹ́ta mo kí ok tó yóò wá complete yóò wá fi kankun yóò wá jẹ́ mẹ́rin àmọ́ tòun ti bẹ́ẹ̀ kò lọ o kò ní lọ lọ́fẹ̀ẹ́ o. tòun ti pọ́ ti wá rò pé ibi tí mo dé náà nù kò lọ bẹ́ẹ̀. kò lọ bẹ́ẹ̀ ó ní tàn àti ó. kí ni ó fi tàn bàdí. fèrèkàn méjì lẹ́yìn sálámà ó ní ó fi tàn. hálù ẹlẹ́kejì ni pé ń ṣe méjì lé pé ṣé méjì mo kí ni àbí mẹ́ta méjì mo kí ni àbí mẹ́ta kò wá rí tẹ̀rìjéhù ṣe pé ṣé èyí tó jẹ́ ń bẹ̀ èyí tó mọ̀ lé yóò mọ̀ lé alẹ́ àkọ́lé ẹ̀sìn wà bá wákùmọ̀lá wọ́n ní aliyakin la yuzalu bishak wákùmọ̀lá èyí tó dájú ni òun ló yóò ṣe kíni yóò mọ̀ lé pé ó bá mọ̀ pé ó sàdájú pé ó sàṣe méjì mo ṣe mẹ́ta ló wà àmọ́ ó sá mọ̀ pé èyí tó kéré òun ló mọ̀ lé pé méjì mo ṣe ẹ rí i pé hálù ẹlẹ́kejì yìí kò mọ ìtọ́ jẹ́ rárá àmọ́ ìsìlámù ni ó mọ̀ lérí èyí tó kéré jù mbẹ́ tá pé mẹ́ta mẹ́rin ló ń rò ó mọ̀ lérí mẹ́ta tá pé méjì mẹ́ta ló ń rò pé ṣé méjì mo kí dàbí mẹ́ta ó mọ̀ lérí méjì tá pé ọ̀rọ̀ kan méjì ni ó mọ̀ lérí ọ̀rọ̀ kan àmọ́ tí ó bá ṣe tán rẹ̀ kọ̀bùlí lòun sì. kọ̀bùlí ni ó sì. táyà rí pé ṣáàkù ni ẹ̀ka kan bá kọ̀bùlí lọ ẹ̀ka kan bá bàdí lọ èyí tó bá kọ̀bùlí lọ òun ni pé ó ti méjì léyìn àmọ́ ò mọ èwo ni ṣé méjì ni mo ṣe ni ṣé méjì ni mo ti kí ni láka méjì mo ti kí ni àbí mẹ́ta kò sí òkò orí àrídájú òsì ọ̀dọ̀ rẹ̀ ìsìlámù ni ó mọ lérí ètò kéré ẹni tó bá mọlé ètò kéré wọn tán bá kọ̀bùlí ní ó ṣe kí ni ní ó àti ṣètàn rẹ̀ kó tó sálámà àmọ́ tó wáyé pé irun rò pé ṣé méjì mo kí ni àbí mẹ́ta méjì mo kí ni àbí mẹ́ta Ọlọ́run wá ní ó dá lójú pé mẹ́ta mo kí mẹ́ta náà ló máa gbé òun ní halatul ula tá a sọlẹ̀ òun wà sí wà sí bàbí òun wà sí. tọ́ àmì ó ní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí náà máa sábàtà fi sahihayn tó
Muslim àti Bukhari. wọ́n ní wàgẹ̀rí ìmọ̀ ẹ̀rí nínú àdìsí àwọn tí àdìsí mi náà. wọ́n ní àdìsí Abdullahi ibn Mas'ud radiyallahu anhu anna an-nabiyya sallallahu alayhi wa sallam qala idha shakka ahadukum fi salatihi. tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá tẹ́ bá ń ṣe mistake tẹ́ bá ń doubt pé lé ìrun rẹ̀ ṣé méjì mo kí ni àbí mẹ́ta faliyataharra as-sawaba faliyataharra as-sawaba kó yá gbá ètò dá lójú tó dá lójú lọ́kàn rẹ̀ pé òun ni kó gbá mú falẹ̀ tí mọ̀ àlẹ́ ó sì mọ̀ òun ni kó parí ìrun rẹ̀ lélérí gẹ́gẹ́ bá ní rẹ̀ so má lè yí sàlẹ̀ lẹ́yìn ìgbà nígbà tí kìíní wà sálámà so má yasjudu sajdatayn lẹ́yìn sálámà so má yasjudu sajdatayn yóò àfẹ́rí kalẹ̀ méjì ba'da salam lẹ́yìn sálámà so bàdí ni ó ṣe lẹ́ni tí irú ilé wọn bá ṣẹlẹ̀ sí tó ẹ pé wọ́n ní kó mọ eléyìí tó bá dá lójú eléyìí ni mo rí pé ló correct òyìn ni ó mọ̀ ní èrì tọ̀ ẹni tó wá jẹ́ pé hálà ẹlẹ́ẹ̀kejì ni ó wà nǹkan tiẹ̀ tó ẹ pé hálà ẹlẹ́ẹ̀kejì ni ó wà wọ́n ní pé tí ìta ni ó mọ̀ lérí ètò kéré ní ti méjì lege ṣé méjì mo kí ni àbí mẹ́ta mo kí ni àbí mẹ́rin àmúkọ̀ àmọ́ ètò lè tó dá lójú pé léyìí ló correct nínú rẹ̀ ní tí ó ṣe ni pé yóò ṣe bìnáwó alàlẹ́ àpàlì ètò kéré jù ní ó mọ̀ lérí pé méjì ni mo kí káàkiri mẹ́ta àti méjì ní dáàtì lé lérí káàkiri mẹ́ta àti mẹ́rin ni yóò mọ̀ lérí mẹ́ta ni mo kí bó ṣe ṣe nù. nígbà tí ọkọ̀ yé mẹ́rin nígbà tí ọkọ̀ yé ló mú ètò kéré. àmọ́ tó bá ṣe lọ bẹ́ẹ̀ tí ó wá ṣe ni kọ̀bùlí ló fi tán rẹ̀ pé yóò kó tó sálámà ni yóò ṣe kíni yóò fi rí kalẹ̀ lẹ́ẹ̀mejì. ẹ̀rí wo ló wá fún nínú náà ọ̀sán àbí Sa'id al-Khudri radiyallahu anhu wa ardahu òun ló gba àdìsí wa radiyallahu anhu. anna nabiyya sallallahu alaihi wasallam qala idha shakka ahadukum fi salati tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ń ṣe méjì falam yadri kamsọ̀ lẹ́sẹ̀un wà á mọ èwo ló ti kí salasan aw arba'a mẹ́rin ló kí àbí mẹ́rin ló kí ni àbí mẹ́ta faliyatirahi ashak sọ kí ni nù sọ yẹ méjì nù má da ilé àmúlò bá tó àlọ́ àti sallallahu ala Muhammadin fi méjì lẹ̀ faliyabni ala mastayqana èyí tí ó da èyí tí ó jẹ́ tó ti dájú fún wa pé táwọn àjà méjì mẹ́ta ni ó ti yí wa pé méjì náà ni ètò ó sọ pé méjì náà ó sàkí méjì bó kí mẹ́ta ọgẹ́ ìfẹ́ àdẹ́sìn èyí tó kéré òun ni òun ló mọ̀ á lélẹ́rí so mọ̀ yasjudu sajdatayn. nọ́mbà tẹ́ pè wá sí ní bẹ́ńsàlẹ̀ òun. so mọ̀ yasjudu sajdatayn lẹ́yìn ìgbà náà yóò wá sí kíni yóò wá sí kíkan lẹ́ẹ̀mejì qabla an yusallima síwájú kó tó sálámà ni kàbùlí ló ṣe tó bá jẹ́ pé tó bá pé irun rẹ̀ wá pàrọ̀ lọ já sí pé bóyá mẹ́ta náà ló tẹ̀ jẹ́ sí ó kí márùn-ún àbí ẹ̀kọ́ tọ̀pọ̀ tó wá pé mẹ́rin náà ló ṣe déédé irun rẹ̀ ṣe kí ni ó pé náà nù ní níta fẹ́ mú bẹ̀ ni pé yóò ṣe tẹ̀lé kí máa ń lè ṣe ìtọ́ níbẹ̀rẹ̀ aṣọ pé èṣù ni máa ń wọ ọlé tó yàn máa ro báyìí tó wá fi ní ká ṣe sùjúdù sáwì fi ìkàlẹ̀ gbàgbé òun láti fi léṣù jìnà láti léṣù gbàgbé o gẹ́ẹ̀tì mi yàtọ̀ tó bẹ́ẹ̀ ti gbà pé o padà gbà pé naam ẹ̀rí pé ìrun eléyìí yóò rọrùn fún ẹnìkọ̀ọ́kẹ́ tí máa ń dárun kí àmọ́ wàhálà mi máa ń ṣẹlẹ̀ tí wáyé pé èèyàn wà lẹ́yìn mọ́mú tí ìgbà mi wà yẹn máa bóòlù yóò ti yanjú àwọn àgbàgbà lápẹjúwe ẹni tó bá mọ́mú nínú rẹ̀ ẹni bá ní béèrè àyè ti sílẹ̀ láti pè wọlé o. ó bá mọ́mú lé ìrun. bàbá kọlù kan wọlé. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àmín alhamdulillah. Ẹ̀dá kò kí ló kọ yín o láti lọ rin àfáà wa o. Abdulwahabi. Kútíjìfù Kútíjìfù Màléfù Yèrèfù Sọ́tàfù kò ní bàjẹ́ fún yín láíláí. Àmì àwọn afọ́wà láti lọ nínú akẹ́rà ọlọ́run járí yín pé àbá.
àfa ọmọ àlùbáríkà àfa wa nù Sheikh Tajuddin ọmọ àlùbáríkà as'adallahu ayyamahu wọ́n mọ́sá járí àfa wa pẹ́ o padà lè kọ́ra níwájú ọlọ́run àmín. Ok, ẹni coordinator fún Shababu Markazi yìí. Ní Gambari zone, ok. Wọ́n ní programu yìí kàn lójú ọ̀nà. Programu yìí kàn bẹ lójú ọ̀nà. Wọ́n ní programu yìí kàn bẹ lójú ọ̀nà báyìí kọ́ ló mú sábà wá sí. Ok, ọ̀la yìí náà ni. Allahu akbar kabira. Ok. 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 Àwọn ni lecturer wa ní ọ̀la yẹn. Ok, ní ọ̀la yìí. Tá a ṣe ni pé a bá ti parí prógámù yìí ẹ lè pè mí Ọlọ́run ó fi wá sí kòńgẹ́ àánú rẹ̀ padà jazakumullahu kulla khair. Ustaz. Naam, bàbá lọ́wọ́ jẹ́ àyàrí bàbá. Ẹni tí ń kírun lẹ́yìn imam. Naam. Ẹni tí ń kírun lẹ́yìn imamu. Naam. Ọba imamu ọ̀báraka kan pẹ̀lú Naam. imamu. Tani? Ọ̀báraka kan lẹ́yìn imam. Naam. Àmọ́ ọba imamu. Ó bá imamu kí aka mẹ́ta. Akpé irun. Ẹni tó wọ mọ́sálásí. Naam. Ìmáàmù ń kí rákà mẹ́rin. Naam. Ó wá bá wọn lórí rákà mẹ́ta. Rákà ẹlẹ́ẹ̀kejì ló bá. Ló bá. Ó bá rákà ẹlẹ́ẹ̀kejì. Naam. Kò bá rákà àkọ́kọ́. Ọ̀báraka àkọ́kọ́. Tọ́yì. Naam. Akpé irun olóko mẹ́rin ni. Akpé mẹ́ta ló bá wọn. Mẹ́ta ló bá wọn. Bàtí imamu sálámà báyìí ìgbàgbé kan sí òun náà bá sálámà. Bẹ́ẹ̀ ni Sálámà pẹ̀lú òun náà rò pé àwọn àjọ bẹ̀rẹ̀ ni. Ó ti gbàgbé ó sálámà tán báyìí ó kàn rí pé òun ò kírun. Tí ó ṣe ni pé Ẹ dáhùn. yóò dìde Yóò máa bá tiẹ̀ lọ. yóò kí ọ̀rọ̀ kan lókù tó bá kí ọ̀rọ̀ kan lókù kan yóò wá ṣe bàádí. Òun lọ dáṣẹ́ òun náà ni ó dá tán fún rẹ̀. Fúnra rẹ̀ kò kàn mọ́mù. Kò kàn mọ́mù bàádí ni òun ṣe ìṣẹ̀wá wọn. Àwọn alaikum warahmatullahi wabarakatuh. Ẹ dákun ọ̀tá ní bá tọrọ láti ìlú o. Láti Canada. Ok, kí ló kọ yín sà? Ọjà Alhaji Qasim, ẹ ṣeun. Ẹni béèrè ní abẹ́fẹ́ kí wá. Náà ok, à ń gbọ́ ẹ dákun ẹ bá ń yanu sókè dáadáa. Ẹ bá ń láùdù ohun yín, ń gbọ́ yín. Bàbá kí Zuhuri. Àyílẹ̀ àbí? Ní ọdún mẹ́ta. Ok. Tó wá ṣe mistake tí ò mọ̀ bóyá mẹ́ta ló kí àbí mẹ́rin. Ok. Ó wá jòkó ní orí mẹ́ta yẹn. Ok. Tó sálámà. Ok. Akẹ́forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì ló máa sálámà lẹ́yìn ẹ̀ ní àbí ẹyọ̀kan tó ń dáùsù lórí yẹ ó máa tún mú wá padà. Ok, bàbá sì béèrè yìí gbọ́. Ẹni tó ń kírun àyílà ó wá kí dérí mẹ́ta ó wá sàtáyá. Àyíbà kọ́ ni ó wá sálámà. Ẹni tí yóò tún ẹ̀ka tó kù yóò fi kún ni àbí yóò fèrí kalẹ̀ méjì. Àyíbà kọ́ ni. Bẹ́ẹ̀ ni tí mo bèèrè náà nìyẹn. Tọ́yì ọ̀yá bàbá ibà dáhùn. Ìdáhùn fún ìbéèrè ni pé nígbà tó sálámà ni ó rántí. Ìgbà tó sálámà tó lọ rántí. Tó bá rántí bá ṣáàdá ní ó dìde yóò ṣe immediately náà ní ó dìde yóò san ọ̀rọ̀ kan yòókù. Ṣé gbájú Qasim immediately tó ti rántí yẹn yóò dìde yóò san rákà ọ̀kan yòókù tó kù. Tó bá parí rẹ̀ yóò wá sálámà. Tó bá sálámà tán yóò wá sí bàádí yóò fi kalẹ̀ méjì lẹ́yìn tó sálámà tán. Ẹni rúru ẹ bá ṣẹlẹ̀ sí kò ní sọ pé wọ́n ti kírun tán o inú rẹ̀ gbọ́dọ̀ pé rákà mẹ́rin. Àmì ẹ̀ṣọ́ sàlámà lè. Ẹni tí ó bá mọ́mù kí ìrun ọjọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìmámù ni.
àti yanjú tẹ kan ẹni tó baraka mẹ́ta tó wá sálámà pẹ̀lú mọ̀mọ́ ń jẹun àmọ́ ilé yìí àjọbẹ̀ mọ̀mọ́ jọ bẹ̀rẹ̀ ìran ni àjọbẹ̀ mọ̀mọ́ ni àmúgbà tí mọ̀mọ́ ṣe mistake náà ọjọ́ wà pẹ̀lú mọ̀mọ́ náà náà jọ ṣe mistake náà àti mọ̀mọ́ ṣe mistake àmọ́ lẹ́yìn ìrọ̀ akúbọ̀ náà bóò ni òun ti yanjú tiẹ̀ tí mọ̀mọ́ bá ó bárun gbogbo òun ló bá rákà ló bá pẹ̀lú mọ̀mọ́ ọjọ́ bẹ̀rẹ̀ ìrun náà ni wọ́n jọ dáná mọ́mọ́ dáná wọ́n ti wà ń bẹ́ gbàtà tó fi dáná gẹ́gẹ́ bá ní yóò ṣe tán tiẹ̀ ni pé tó bá jẹ́ pé tí mọ́mọ́ dáná bàádí kò fi gbé tí mọ́mọ́ bá ti sálámà tán yóò wá fẹ́rí kanlẹ̀ bàádí ìgbé kanlẹ̀ lé ìyọ̀nà tó fẹ́rí kanlẹ̀ tó bá fẹ́rí kanlẹ̀ òun náà tẹ̀lé mọ́mọ́ bẹ́ẹ̀ wọ́n jọ fẹ́rí kanlẹ̀ tí mọ́mọ́ bá ṣe yóò jọ ṣe tó bá yẹ kọ́ bìlí náà ni wọ́n jọ ṣe ni kágbé fẹ́rí kanlẹ̀ kó rí mọ́ sálámà ni wọ́n fẹ́rí kanlẹ̀ méjì wọn ni wọ́n jọ sí náà ni bọ́bá yìí gbáfútà sálámà náà ni wọ́n jọ sí ni. bó wà lẹ́ni tọ́já sí wípé bàbá ìmáàmù ti dáná ibi rákà àkọ́kọ́ pé ó dáná kọ̀bùlí àbí bàdí ibi rákà àkọ́kọ́ àmọ́ kì í wọlé ń gbà wọn ẹni wọlé kì í wọlé bí rákà ẹlẹ́ẹ̀kejì ló ti wọlé kò sì bá wọn dáná ẹsẹ̀ òun sáà ló ti dáná yìí ẹsẹ̀ òun sáà ó dìpẹ́ndì. ó kì í sá. tó bá jẹ́ pé ìdáná kọ̀bùlí ni mọ́mú dáná ìdáná kí wọ́n fi ní ẹ̀rí kalẹ̀ lẹ́ẹ̀mejì before sálámà. yóò bá wọn ṣe. ok tó bá bá wọn ṣe tán. tí mọ́mọ́ bá dìrò kù. tí mọ́mọ́ bá dìrò kù ẹ̀sìn ohun tí mọ́mọ́ bá dìrò kù. ni àmọ́ kò bá wọn dáná tí mọ́mọ́ kò ṣe ń bẹ́ẹ̀ wọn ò jọ dáná. tí mọ́mọ́ bá ń lọ sí ìfẹ́rí kanlẹ̀ kọ̀bùlí. wọ́n jọ ṣe ni. ọba yẹ kó bàjẹ́ ní kọ́. jáde kí lóhùn tán. yóò jọ ṣe ni. tó bá ṣe tán tí mọ́mọ́ bá fẹ́ sálámà wọn á dìde. o bẹ́ẹ̀ni inú tí pé lórí pé àwọn ẹ̀kọ́ kan yóò wá dìde yóò wá kí ìran ọ̀kan rẹ̀ ẹ̀hún ni fún ọba kí tán gbàtẹ́ fún òjò dáná onídìí kó tó ṣe kọ̀bìlì kankan mọ́. àwọn yóò bẹ̀rẹ̀ rò pé ṣèbígbà tí mọ́mọ́ fẹ́ẹ́ kalẹ̀ méjì tí ó sì sára àwọn tòun tó wọ́n bá wọn dáná òun ti ṣe kó yẹ kó wọ́n ṣe bàdí sí. kọ́ ṣe ara o oníṣe báwọn o àpẹẹrẹ yóò ti yẹ oníṣe báwọn o oníṣe báwọn so oníṣe pé báwọn ti lérò kó máa ń nígbà tó bá mọ́mọ́ fẹ́ẹ́ kalẹ̀ wọn. nítorí tá a fi ní kó bá wọn mọ̀ sí ni pé mọ́mọ́ ìparí wọn ti kò ti sálámù mi parí òrùn wọ́n sì ní tí wọ́n bá ń ṣe ọgbọ̀ ọ̀tẹ̀lẹ̀ ìsìlámù ló dojú àgbọ̀yé tó bá jẹ́ pé bàdí bẹ́ẹ̀ ṣe rí òun ni táyà pé ìrun tí ọkọ̀ bá ọjọ́ dáná àmọ́ bàdí ni. mọ́mọ́ fẹ́ẹ́ kalẹ̀ mọ́mọ́ tí ó bá fi ṣàgbèsè lẹ́yìn sálámà ni ọjọ́ jẹ́ tọgbà tí wọ́n bá sálámà báyìí ọ̀wọ́ káàdì dé yóò lọ kí ìwọ̀n ọ̀kan ẹ̀ tó kù. kò ní bá wọn tán náà. tó bá bá tán yóò sálámà kó tó tán náà tó bá bá wọn mú tán náà. ìwọ̀n rò tí ì pé kò lè sálámà kò gbọdọ̀ sálámà o ọ̀kan ẹ̀ tó kù ni yóò padà lọ kí. tó bá wá kí ọ̀rọ̀ kan rẹ̀ ń tán kò ní nígbà tí wọ́n pé kò bá wọn bẹ̀rẹ̀ dáràn kò tí ń jòsè. ẹni tó wá já sí pé wọ́n jọ dáràn níbi rákà ẹlẹ́ẹ̀kẹta. lákàjẹ yẹn bẹ̀ wọn náà. ok kọ́dù ká wọlé ṣé ẹ̀rántí báyìí ọlọ́wọ́ jẹ́mi náà rántí ọlọ́wọ́ jẹ́ rántí assalamu alaikum warahmatullahi wabarakatuh. alaikum salam warahmatullahi wabarakatuh. ọlọ́kùnrin tani bá tó láti kó. Canada. Naam. Àwa pẹ̀lú yìí o. ẹ jọ ẹ fẹ́ rí àlàyé bàdí àti kọ̀bùlì yẹn. wọ́n á fẹ́ kẹ́ ẹ bá àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bọ́ wọn ò ní sọ. wọn ò ní sọ o aláwọ̀ ò ní sọ. kí ni bàdí kí ni kọ̀bùlì. ọ̀rọ̀ téèyàn dá nínú òrùn àbí téèyàn dá lẹ́yìn òrùn ẹ ṣàlàyé bàdí kọ̀bùlì yẹn jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ o. Naam, ẹ ṣeun stars. Alọ́ba àdúgbò fún yín. Ẹ jẹ́ àṣẹlẹ̀ ìdán sọ̀rọ̀. Ìbéèrè tẹ́ni ìbéèrè yín sí bàbá ẹbẹ̀ tí lẹ́fẹ́ sí nǹkan lọ́dún mọ́mi náà. Pé kí ni à ń pè ń kọ̀bùlí? Kí ni à ń pè ń bàdí? Kọ̀bùlí òun ni pé a ti ṣe àgbàdo àti mistake lè yọ̀ràn. Tọ́ àwa ní abẹ́ a ṣe kíní kan tí ó fi jẹ́ kí ó perfect tí òun ó fi bá túnú wá sí. Àmọ́ ètí ń jẹ́ kọ̀bùlí ni pé kó tó di pa sálámà ìfẹ́ríkalẹ̀ méjì kan wà táǹpẹ̀ ní sùúrù sáà wọn láti tún ìrun wa ṣe àmọ́ ìta bá ṣe kó dípa sálámà òun ni à ń pè ní kọ̀bùlí ní tí a sì mú wa ṣe òun ni pété a bá dìrùn kù. tí é sọ̀rọ̀ yẹn o gbogbo ìfẹ́ríkalẹ̀ táwọn yọ bá ọ̀nà yẹn kò bá àwọn tó bá jọ́ràn yẹn lé ìrun ṣe o kò bá ṣe o ètò ń jẹ́ bàádì wọ́n ní pé bàádì mi lẹ́yìn sálámà after tàbá sálámà tán láàṣẹ ìkan pé bàtà bá ṣe mistake lé ìrun àmọ́ ìfẹ́ kan bí dábì túnrun sí òní
ẹ̀yìn bàtà bá sálámà ẹ̀yìn tá a lérò kún ẹ̀yìn bàtà bá sálámà tán áké bá àdà sálà ẹ̀yìn bàtà bá sálámà tán láìsẹ̀ pérí kanlẹ̀ méjì òun ní jẹ́ bàdí. bí n bá rí yín gbọ́ yí dáadáa bàbá lọ́mọ́sàdá rí yín pé bàbá barista Sheikh Yusuf ọlọ́run ní dààmú yín. àwọn àfọ àwọn ní ìfẹ́ríkanlẹ̀ méjì kan bẹ à ń pè ní ìfẹ́ríkanlẹ̀ gbàgbé ayébẹ̀kọ́ ni àkọ́kọ́ ni ẹni bá lérùn kún ìgbàgbé tá a wí yìí wọ́n ní kí ọba ọ̀ràn ìfẹ́ríkanlẹ̀ yóò tún tá à ń pè lọ́ràn àyàrún ṣe o lọ́lẹ̀ ìwádìí ọ̀dọ̀ àwọn àfọ àtà àti kàlẹ̀ kan tó bá jẹ́ ọ̀ràn àyàrún ìfẹ́ríkanlẹ̀ yóò bá wọn wí ó tún ọ̀ràn àyàn ṣe ni ó lẹ́kọ̀ọ́ bá ti máa ṣe ẹni bá wá lérùn kún pé ó lé ìrun rẹ̀ kún àbíbẹ̀kọ́ ni wọ́n ní tí ó ṣe òun ni pé yóò forí kanlẹ̀ méjì lẹ́yìn ìgbà tó bá sálámà tán òun là ń pè ní bàdí ẹni bá wá dìrun kù ó dí súnà kù ká má pè lọ́ràn yàn ó dí súnà kù níbi ìrun rẹ̀ ohun tí ó ṣe ni kọ̀bùlí tá à ń pè ní kọ̀bùlí ni wípé yóò forí kanlẹ̀ méjì síwájú kó tó sálámà tí mo rí yí bàbá akramakumullah. a máa rí yẹ́rọ méjì mọ̀ wọ́n pé bàtà ní ẹni tó dìmọ̀ ó bá wọn mọ̀ lérí lákàlẹ̀ kejì lójúkìrán àmọ́ gbà tí kò bá wọn dáràn bẹ́ẹ̀ni kò bá wọn dáràn àmọ́ dáràn tí máa ń dáràn bàdí ló ṣe ẹlẹ́mìí ní ìbá nìyẹn bó bá ìmáàmù tó ẹ má gbé ìkíni lọ bẹ̀ wọ́n ó bá wọn mọ̀ dàníyàn tó òun náà ṣe bàdí lẹ́yìn sálámà ìbéèrè tí ẹni ìbéèrè àbótírì pé àwọn náà ṣe yóò ṣe bàdí lẹ́yìn sálámà ọ̀rọ̀ ìsìlámù ọgbọ́n ọ̀ràn pé ó yẹ kó rí bẹ́ẹ̀ náà ní rò bẹ́ẹ̀ ní mo rò bẹ́ẹ̀ ara bá nǹkan ò rí bẹ́ẹ̀ òkè ṣe pé bá wọn mú dàníyàn ó ti dandan kó ló bá wọn ṣe rárá o èyí tó lè bá wọn ṣe èyí tó yẹ pé ìmáàmù ò lè tí ì parí ìrun rẹ̀ àfi kó tó dìde wọn ni pé kọ̀bùlí nígbà tí ìmáàmù ti lè ti sálámà ni ó tilẹ̀ kóun tó fi lè san ọ̀kan tó san tó yí báyìí ló fi bá wọn ṣe yẹn àbúrò àgbọ̀njọ dáràn rẹ̀ ní gbogbo ẹ̀ ó jọjọ ṣe. ẹni wá dáràn bàdí wọ́n jọ ọjọ́ ìwọ̀n bíi rákà ẹlẹ́ẹ̀kejì ló ti jọyìn wọ́n sì fẹ́ kí rákà mẹ́rin tí wọ́n àgbà tí kíkan síwájú òun wá jọ ìbí rákà ẹlẹ́ẹ̀kejì wọ́n wá jọ kí mẹ́ta nígbà mọ́mú ó débi rákà ẹlẹ́ẹ̀kẹta mọ́mú dáná bàdí dáhùn sí pé bàdí ni pé yóò fẹ́rí kalẹ̀ méjì láfítà sálámà àbẹ̀kọ́ ni bó o ní ó ṣe gbà tán tiẹ̀ ẹni tó yẹ pé yóò fi ìrun kó tiẹ̀ ètí ìrun ìpè irú ẹni bẹ́ẹ̀ ẹ rí i pé níbi rákà tí mọ́mú ti dáná wọ́n jọ kí ni bẹ́ẹ̀ wọ́n jọ kí ni wọ́n jọ dáná bàdí ni àmọ́ gbà tí wọ́n ti ò tí ì pé kò ní bá wọn sálámà tó fi náwó tó ń lọ fi lọ pé wọ́n dáná bàdí sálámà o òun ó dìde mọ́ bá sálámà ó rà káàrọ̀ pé wọ́n jọ dàníyàn ni ipò bá wọn mú dàníyàn kó wọn lọ sálámà gbà wọn bá wọn mú ṣe bí dandan ní táwọn ti bá wọn mú dàníyàn kí wọ́n lọ sálámà gbà wọn pé ìtàbí lọ́pọ̀ ògbé nù ẹkún ló sálámà nígbà pé ń bá mọ́mú ó ti dàníyàn mọ́mú kó sálámà àgbò ní sálámà o òun ó dìde ńgbà òun nẹ̀ yóò pé òun rẹ̀ tó bá pé òun rẹ̀ tán òun náà wá ṣe bàájí òun náà fi kalẹ̀ lẹ́yìn sálámà tí ọlá pé wọ́n jọ dáná rẹ̀ ọlá pé wọ́n jọ dáná rẹ̀ so yí báyìí nísìnyí bóun ṣe rí nu tọ́ mo wá ń ṣẹlẹ̀ ẹ́ rí pé àkàrí sì kọ́lẹ̀ kan tí ẹ pé ìmọ̀ọ́mù nìkan ló mọ tóun ti dáná tánàbí ànábì kan ló mọ ibi tó ti dáná táwọn ilé mọ́mọ́ mo wá bẹ̀ bí àwọn àtàtì máa ń kí ó jẹ́ ní bóyá kí fájá nìkan ló kéèkó ké sóra kọ́ pé ìmọ̀ọ́mù wa lẹ́yìn sára ìmọ̀ọ́mù bá ti nǹkan mi bá fẹ́rí kalẹ̀ gẹ́gẹ́ gbà ẹni sí so àbí ẹni tó bá bárun ẹni tó bárun tẹ́ kó bá gẹ́bí ìtàkàlẹ̀ tẹ́nìsìn ó bá rákà mẹ́ta ní rákà mẹ́rin kò wá mọ náà pé kò mọ káàkà pé kò mọ ibi tí ìmọ̀ọ́mù ti dáràn ọgbà tó dìde ó sá pé mọ́mú wọ́n ṣe bàdí òye kò á mọ ibi tí mọ́mú ti dáná bóyá ibi tó ń bá mọ́mú kí ni àbí ibi tó bá mọ́mú kí sẹ́kẹ́sì kúkú kéwú jákè bóò ló ṣe mọ̀ so kí ni so yóò mọ́ lé pé òun òkú mọ bí mọ́mú dáná rárá o alẹ́ tèyàtú kọ́ ìdáná alẹ́ tèyàtú ìdí ní wájib alẹ́ tèyàtú fi dí wájib bọ́ọ̀n kó sàkótán àkótán nínú ẹ̀sìn tó yáyí àkótán nínú ẹ̀sìn àkótán wá ní kókí ní kí wọ́n làkótán tí ó sì nígbà tí ò yọ pé ibi tó ti ṣe ní tí mọ́mú ti ṣe mistake gan-an ní kò yọ bóyá ibi tó bá ní o àbẹ́ ibi tó bá ò mọ̀
ó sì dákẹ́ báyìí ni màmú bá ti wọ́n náà ti báyìí. Mo gbádùn yín púpọ̀. ìyẹ̀wò ẹgbọ́n mi yé. àgbóyé. mo gbọ́ yé púpọ̀. bíyìn sí wà ní. ẹni tó jọ ìbíláka ẹlẹ́ẹ̀kẹta àbíláka ẹlẹ́ẹ̀kejì wọ́n ti ń kírun ọ̀sán láàyè kéwújáké ọkàn wa rí i pé ìmáàmù fèrè kalẹ̀ bàdí náà ni kò máa ń tọ́ pé ṣé bíláka àkọ́kọ́ tí ì tí ì dé ni wọ́n ti dára ni àdébí tí mo bá ẹsẹ̀ òun kókó tán. ọgbọ yìí ó wà ní ẹgbẹ́ tó wà lẹ́yìn ìmáàmù ok òun ló dáràn. ìmáàmù ọ̀daràn òun ló dáràn ágbègbè wọn kí òun lọ gbàtí máàmù bá ẹlẹ́kẹ̀ẹ́ta tán fẹ́ lọ ìmáàmù àwọn ẹlẹ́kẹ̀ẹ́rin gbogbo àlọ́ àgbàdo ẹlẹ́kẹ̀ẹ́ bá wọn kọ́ bí wọ́n fẹ́ jòkó ni wọ́n bá jòkó. wọ́n bá dá jòkó wọ́n rò bó ti pé ni kọ̀mọ̀ pé kéèpé lọ́ba dá jòkó. wọ́n bá rí pé àwọn mú dìde. olùwọlé bàbá àwọn àdìgbò àwọn tó lọ bá rí káàtó. ẹlẹ́kọ̀ọ́ta ní bá sọ̀rọ̀ láti ìlú o. Hello. Naam. ní bá sọ̀rọ̀ láti ìlú o. láti ìlú Èkó. ọ̀dà àkókò Èkó bọ́dọ̀ sí ọ̀nà Sanwó-Olú ńkọ́. Sanwó-Olú ńkọ́ lẹ́kọ̀ọ́. ń gbádùn yín kí ni ìbéèrè yín. Program yìí ni mò ń wò ní orí Facebook. náà là ń ṣe lọ́wọ́ yìí láìfù ní gbogbo bẹ́ẹ̀ tẹ́ ń bẹ́ gbogbo tẹ́ ń sọ gbogbo ayé ń gbọ́. Hello. Naam. ilẹ̀ fẹ́ wíṣẹ́ kí ni ìbéèrè yìí. láìfù ní. mo fẹ́ béèrè kankan yìí. náà mà ń gbọ́ béèrè yìí. a wà pẹ̀lú Ifá. Naam. Assalamu alaikum. Hello, àní kí ni ìbéèrè yín béèrè. ẹni tí ó wọ ìrun. Naam. bóyá lákàyọ̀ kan ló lé inú ìrun lákàyọ̀ kan ló ó kú ìmáàmù kíra inú ìrun ní lákà mẹ́rin. Naam. kí mọ́mù wa kí lákà márùn-ún. Ok. kó wá jẹ́ pé méjì ẹ̀fọ́ ti rí méjì ó wá rí méjì kú nínú báàmù yẹn kí ni ìdájọ́ tiẹ̀. gbọ́ yín ìbéèrè tẹ́ béèrè mọ́ bẹ́ẹ̀ lóhùn dá púpọ̀. gbọ́ yóò. kí ìmáàmù ṣe mistake kó kí gbogbo lákà márùn-ún wá. ok kẹ́ni ẹ wá pé wọ́n sì jọ ìní àti ok ọjọ́ ìní bàbá ní béèrè náà dá púpọ̀ ẹ bá balẹ̀ kẹ́ gbèsè rẹ̀ ẹni tó jọ ìrun rákà mẹ́rin òun jọ ìbí rákà lẹ́ẹ̀kejì ìbílẹ̀kẹ̀ ìgbìmọ̀ jọyìn ìmáàmù wa padà wá sí méjèèjì kí tiẹ̀ pé márùn-ún tí ti tẹ́ ń tọ́jọ́ ìṣe déédéé mẹ́rin. ẹgẹ́ tiẹ̀. bàbá yẹn ṣe o. ẹsẹ̀ òun bẹ́ẹ̀ òun dá púpọ̀. ṣé ẹ rí pé òun máàmù lé. bẹ́ẹ̀ òun máàmù lé. àmọ́ àwọn ti tẹ̀ complete. bẹ́ẹ̀ ni ó mèsì ọ̀rọ̀ kan. tẹ́lẹ̀. tó bá n tó ṣe ni pé yóò bá máàmù sálámà nígbà náà sálámà. ok òun àti máàmù wọn jọ sálámà pọ̀. òun ti pé. irun tiẹ̀ ti pé. òun rẹ̀ pé. ok tó bá jẹ́ pé tá bá sọ pé ká lọ gbọ́n pé ok nígbà tí ó ti jẹ́ pé ó mísì ọ̀rọ̀ kan tó wọ́n láti mọ̀ pé wọ́n mísì ọ̀rọ̀ kan àmọ́ ó pa kí mẹ́rin pẹ̀lú àwọn ọmọ tó yẹ kí mọ́mù ṣe mistake ni ká ní kó lọ kí ọ̀rọ̀ kan tó mísì òun ni mẹ́rin ni ó di. òun náà di márùn padà. èyí tó lọ kí ló mísì ọ̀hún ṣé ó mọ̀mọ́ ṣe kí ni àbó gbàgbé. ọmọ àmọ́ ni àti sọ̀rọ̀ fún mímọ́ àmọ́ gbígbàgbé là ń sọ̀rọ̀ rẹ̀ mọ́mù gbàgbé tiẹ̀ ni sẹ́lẹ̀yìn tí ó kí pẹ̀lú mọ́mù wọn tí mọ́mù kí márùn-ún tó wọn kí mẹ́rin ni ọlọ́run ṣàánú tẹ̀ pé nù. ọlọ́run ti ṣàánú pé bí ó kò jẹ́ tó bá dé òun pé òun mísì ọ̀rọ̀ kan ebi mistake ni mọ́mù tí wọ́n fi pa tí wọ́n fi pé mẹ́rin tó bá lóun dìde lọ kí èyí tó ń mísì láàbọ̀ ni èyí tó dìde lọ kí wọn ni ṣé èyí tó bọ́ fún ni àbó mọ̀mọ́ kì ọmọ ni inú rẹ̀ bàjẹ́ onímọ̀ kò gbọdọ̀ mọ́mọ́ lọ gbọdọ̀ mọ́mọ́ o jùdú mọ́mọ́ bọ́lá wí kò gbọdọ̀ mọ́mọ́ o gbọdọ̀ mọ́mọ́ sí o nítorí ó ṣe ni pé ọlọ́run ti bá pé yóò ká kúrun tiẹ̀. ẹ̀yin ṣe wá mọ̀ bàbá ṣe é mọ̀ pé ìmáàmù wa ṣe bàdí toró ti lérò kún sóhun náà wà á ti bàdí ní àbí yọ̀ọ́ da mọ̀tá jẹ. ṣe pé òun àpé irun tẹ̀ láti pé tí mọ̀mú bá sálámà. mọ̀mú sálámà tán yẹn yóò wá lọ lè ṣe bàdí. mọ̀mú ò ṣe bàdí àmọ́ òun tiẹ̀ kò bá ìdáná ò sojú ẹ̀ òun ò ní ṣe bàdí jẹ gẹ́gẹ́ gba ní sẹ́ kò ní ṣe bàdí torí pé òun ò lé wọn tí ò lékún kò sí ní sẹ́kùn bí yóò bá sì jẹ́ bí. àrùn òkè ekú bí gẹ́gẹ́ gba ní sẹ́ ìmọ̀mù ló ṣe bàdí fún rẹ̀ àtàwọn tí wọ́n bá kí márùn-ún nì. ìbéèrè tẹ bèrè ìtẹ púpọ̀ ìbéèrè wọn dá púpọ̀ náà ẹni tó wà ní
ẹ tó wà léèrùn ok sir ní kí wọn lẹ́yìn ìmáàmù wọn wá ṣe mistake. ok òun nìkan ló dá mistake sí. lẹ́yìn ìmáàmù ṣé yóò ṣe lẹ́yìn ìmáàmù àbí òní ṣe tán. ok sir ọ̀nà méjì ló pín sí. ok sir tó bá yẹ kó jọ bẹ̀rẹ̀ ìrun kẹ́kẹ́ màmúmù ẹ̀ alimọ̀sibó màmúmù wọ́n jọ bẹ̀rẹ̀ ìrun láti lákàrà àkọ́kọ́ dé lákàrà lẹ́ẹ̀kẹrin wọ́n jọ bẹ̀rẹ̀ ìrun ni. òun wá ṣe mistake ẹni tẹ̀lé màmú ló ṣe mistake màmú ò ṣe mistake ẹ gbọ́ dáadáa o màmú ò ṣe mistake o kò ní ṣe kọ̀bùlí tó wá ṣe kọ̀bùlí wọn bá dáràn tó wá jẹ́ bàdí náà ni kò ní ṣe bàdí màmú kọ́fà rẹ̀. ok màmú kọ́fà rẹ̀. ó ṣe mistake lẹ́yìn màmú àmọ́ wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ni pẹ̀lú ìmáàmù o. wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ni wọ́n jọ bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú ìmáàmù ni o. wọ́n jọ sálámà ni. tó yí báyìí kò ní bàdí kan tí ó ṣe ní kábùlù tí ó ṣe ìmáàmù gbé ìwúlò mọ́mù nù. àmọ́ tó bá yẹ pé ó bá mọ́mù lè ràn ok ó ti mí ìsìlá kàkà ok àwọn akíwọn ibi tó bá mọ́mù rẹ ti ṣe mistake. bí tara mọ́mù tí wọ́n jọ ń kíwọn ló ti ṣe mistake. wọ́n ṣe mistake. so àbí yóò san ìrun kan. ok abẹ́rẹ́ tí wọ́n. yóò san bí ẹni tó ti pé ìrun rẹ̀ wọ́n ni tó bá ké bá àdí ló bá jẹ nígbà tó ṣe mistake pẹ̀lú mọ́mù yẹn àmọ́ òun bá ìmáàmù lérí ìrun ni kò kí ákàrà kọ̀ọ̀kan pẹ̀lú ìmáàmù òun ó ṣe bàdí. yóò tán gbèsè tó jẹ lábẹ́ mọ́mù ló ti jẹ gbèsè yóò wá tán àkókò bá wọn bẹ̀rẹ̀ ìrun o. tó bá yẹ kọ̀ọ̀bùlí ló bá ṣe tó bá dáná kọ̀ọ̀bùlí òun ni yóò ṣe kí ni. ṣe é gbóyè dáadáa báyìí jàmọ́ ọ dáná lẹ́yìn mọ́mù ló tó sí àmọ́ kò bá mọ́mù wọn ọjọ́ bẹ̀rẹ̀ ọ̀run gbérákẹ́lẹ̀ kejì ló ti bẹ̀rẹ̀ wọ́n sì ń lọ rákẹ́lẹ̀ kẹrin àyíbẹ̀ kọ́ ni ọwọ́ sí mistake bóyá gbérákẹ́lẹ̀ kẹta sí mistake èyí mọ́mù náà ti mistake ẹ mọ̀ pé mọ́mù ló kọ́ sálámà kó wọn tó sálámà wọ́n ní yóò san gbèsè tiẹ̀ lẹ́yìn bàbá kìnnìún tán mọ́mù gbéyàn ọlọ́wọ́ bá ń dúpẹ́ fún yín bàbá wa ojútáyé mo kí n púpọ̀ ọlọ́ba kí n púpọ̀ jazakumullahu kullu khair ṣé ẹ kulẹ̀. Sarawi bẹ́ẹ̀ kan lè gbàgbé náà so wọnú náfìlà. àwọn àbẹ́rẹ́ tá a lọ kan náà. so wọnú náfìlà. bẹ́ẹ̀ abẹ́ kí alákí àtàlí fájìrì. abẹ́ àkí tàràwí. abẹ́ àkí nù ásámù. abẹ́ àkí kìyàmù lélì. mo fi náà pé akí àtẹ́ni. akí àtàlí fájìrì àwọn akí àtàlí fájìrì. ọlọ́mọba jẹ́ rí àbá mi pẹ́ o. àwọn ajé gbé kọ́ọ̀lù yìí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa barakatuh. Ẹ dákun ta ní bá sọ̀rọ̀ láti ìlú o. Adélani ni láti Ògùn State. Adélani láti Ògùn State. Náà. Ògùn State ń kọ́ sí ń dùn gbogbo Abẹ́òkúta ń kọ́ lọ́dọ̀ yín bẹ̀rún náà. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Kí ni ìbéèrè yín kí lẹ ní fún wa? Náà ìbéèrè mi ni pé ẹni tí wọ́n ń kí wọn lọ́wọ́ ìrun jàmá. Ok. Wọ́n fẹ́ kí ìrun ìṣáì. Ok. Wọ́n wá ṣe mistake wọ́n jókòó lórí ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú ìmáàmù. Wọ́n wá rántí pé ẹlẹ́ẹ̀kẹta làwọn wà àwọn yẹn ṣe subhana làwọn ṣáàtì. Àwọn kan ti wọlé lẹ́yìn ìmáàmù tí wọ́n bá gbogbo òrùn tí wọ́n sì jẹ àbíyàrùn kàbí méjì. Nígbà tí ìmáàmù fẹ́ san kọ̀bùlí àdìgbà àdìrú ni àkọ́kọ́ ṣé kọ̀bùlí ní mọ́mọ́ sọ́lẹ̀ ní àbíbáàdì. Ẹlẹ́ẹ̀kejì ṣé àwọn tí wọ́n jẹ gbèsè ìrun nígbà tí ìmáàmù fẹ́ san ọ̀bùlí àbíbàdí ni ṣé wọ́n jọ sọ papọ̀ lẹ́ẹ̀kan náà ni àbí àwọn padà kírun tí wọ́n bò ní ìdájọ́ ilé ìfà. ọ̀sẹ̀ ti kólẹ̀. ìdá ọ̀nà tí ìmáàmù dá ó lérùn kún ni. ìmáàmù lérùn kún ni. ìmáàmù lérùn kún ni. èyí tí ó sì fi tán. wọ́n ti ń kírun lọ. wọ́n á ti dórí ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá jò. wọ́n á jòkó bàtà wá jòkó tán táwa rántí. rákà mẹ́rin ní sìn lọ. wọ́n láka mẹ́rin ẹ̀sìn lọ. wọ́n ti sàlámù àwọn. ọwọ́ àgbàgbé jòkó bí rákà ẹlẹ́ẹ̀kẹta. ó ti jòkó tó jòkó bí rákà ẹlẹ́ẹ̀kẹta. jòkó ti di mẹ́ta. jòkó ti di mẹ́ta nù. sẹ́gbọ́ wáyé báwọn. wọ́n ti ṣe táyà o. wọ́n ṣe táyà o. ṣé jòkó tó jòkó wọn dájú kè sára rẹ̀. ayúbẹ̀kọ́ ni bóyá ń tẹ́ni yìí ń wí òun ni jòkó ti ń bẹ bẹ́ẹ̀ náà sájídà tẹ́yìn ni. Bẹ́ẹ̀ni sájà tẹ́ni ni kò ti yá wọn kò ti yẹ ṣe ń gbọ́ o ṣe máa pé ọ̀tọ̀ ni jòkó ti ń bẹ láàrin ìfìríkalẹ̀ méjì
ọ̀tọ̀ ni jókòó súnà kan tí ń bẹ tá a máa ń jókòó ètì jírísà tó lè ṣèrà abẹ́ẹ̀kọ́ àkọ́kọ́ ní ìjókòó sinmi ọ̀tọ̀ lè yín o ìmáàmù jókòó ní jókòó kóun fẹ́ ṣàtáyà nítorí pé ó gbàgbé ó jókòó ní jókòó kó fẹ́ ṣe àtáyà ẹ̀yìn ó ti lérun kún ó ti lórun kún nù. ó sì jókòó gbàdá kí akẹ́lẹ́ méjì tẹ́lẹ̀ ó jókòó kan ẹlẹ́kẹta ìyẹn tó ló jókòó bàtà wá dìde kí èèyàn tó wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ tó wọ́n dìde kí wọ́n padà jókòó ó ti lérò mẹ́ta ó lérun kún nù. ó ti lérun kún nù bàbá yìí ti gbọ́ wò láti Ògùn State. bàdí ni ó sì san tàwọn tó wàá bá wọn bẹ́ẹ̀ àti sàlàyé ẹ̀rẹ́ kan náà. bàdí kí ni wọ́n gbé bàdí. pé wọ́n lẹ́yìn sálámà ni wọ́n sì pé ìkànnì lẹ́ẹ̀mejì ẹ gbọ́ dáadáa báyìí. àwọn tó wọ́n wá sábẹ̀rẹ̀ wáyé dàlí imam jazakumullahu khair. nàkẹ́ bàdí ni. àwọn tó wọ́n wá bá ìbá kí ṣe wo Al-Mukhtar náà akíyèsá àwọn tí wọ́n wá bá ìmáàmù níbi náà ti dá ràn wọn ni ẹ̀kọ́ ọ̀kan làwọn bá ọ̀kan tó láṣì yẹn wọ́n bá. bẹ́ẹ̀ni wọn ò dáná pẹ̀lú mọ́mù lọ dá dáná baraka gbẹ̀yìn. àwọn baraka gbẹ̀yìn nígbà tó ti dáná wọn àti sàárì rẹ̀ àwọn òní tó ń tanná. wọn ò ní kẹkọọ àwọn ọjọ́ dáná mọ́mù lọ dá dáná. àbíta ẹ̀gbọ́n jọ bẹ́ẹ̀ lókù. tábà jọ dáná wọn jọ san gbèsè. bí yàn bá kú gbìlẹ̀ wílẹ̀ kan owó Yorùbá tọ́lọ̀ ló ṣe déédéé sí àṣìlá. wọ́n jẹ ọ̀pá mẹ́ta wọ́n jẹ ọ̀pá kan. kíni làwọn mọ́mù jẹ rákà kan làwọn mọ́mù jẹ lọ́pá àbí rákà kan ni mọ́mù. rákà kan ni gbogbo wọn rákà kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti lẹ́yìn mọ́mù wọn bá àwọn òkè. wọ́n bá rákà mẹ́ta ẹ tó bá rákà méjì ẹ tó bá rákà mẹ́ta. mo ń gbọ́. ẹlòmí baraka méjì ẹlòmí baraka mẹ́ta. sẹ́rí àwọn tó bá bá mọ́mù níbi náà ti jẹ gbèsè tí wọ́n jọ jẹ́ pẹ̀lú mọ́mù tó bá jẹ́ pé lẹ́yìn sálámà ni wọ́n ṣe ẹgbẹ́ ìgbà yẹn àwọn ó dìde wọ́n san yòókù tó kù níbi ìrun wọn tán bá san tán àwọn náà wá ṣe bàádí. wọ́n fèrè kalẹ̀ méjì lẹ́yìn sálámà. àwọn náà ṣe bàádí wọ́n fèrè kalẹ̀ lẹ́yìn sálámà tó bá gbọ́njọ dáná rẹ̀ ni lẹ́yìn ìgbà tán bá san ìrun wọn tán jẹ tó kù tó fi complete ìrun wọn tán bá ti complete ẹ̀ tán làwọn ṣẹ̀ṣẹ̀ wá ṣe bàádí wọn ó fèrè kalẹ̀ méjì lẹ́yìn sálámà ó yé báwọn ní àbí òye. ó ti yé àbí. ṣe é gbọ́ yé báwọn. sísan gbèsè wà fún ẹni tí wọ́n bá jọ dáràn tó wà lẹ́yìn mọ́mù ńgbà náà. àfààní ẹni tó bá yẹ pé kò tí ì sí lẹ́yìn mọ́mù ńgbà òun ní tiẹ̀ wàhálà àmọ́ kankan mọ́. àmọ́tẹ́ tó bá yẹ pé jọ dáràn ni tó bá parí ìrun tó bá complete ìrun tiẹ̀ náà òun náà ó sì bá a di tiẹ̀. Naam ibi tá a ti lọ táwa ìbéèrè òun ni pé náfìlà. ṣeun bàbá ṣeun. so ǹjẹ́ ṣé èèyàn lè ṣe ìlú sáwù ní náfìlà ṣé tí wọ́n bá dáhùn bàdí. ẹ bá ń kí sí okun fáyà kúnnù náà ní ìkí wọn. tí wọ́n bá dáhùn bàdí àti kọ̀bùlí ṣé wọ́n lè ṣe. àwọn afọwọ́ àyàpẹ̀rún lè yẹ pé. ẹ tí ìyanjú ìdẹ́rẹ́ tá a dá nílẹ̀ ewu owó náà ni. ìfẹ́ríkalẹ̀ gbàgbé níbi náfìlà. ìfẹ́ríkalẹ̀ gbàgbé níbi náfìlà ǹjẹ́ ṣé ó wà níbi náfìlà ṣe òun. ìyẹn kí sáfíù àti wítìrì lọ́wọ́ àbí kásámú àbí kíkì ìyàmọ̀ lélì ọwọ́ àgbàgbé ọlù tó wọlé àgbẹ̀ náà ni àwọn aláwọ̀ pè wá ọwọ́ àgbàgbé ṣé yóò tún wá ṣe ìfẹ́ríkalẹ̀ yóò tún ṣe ìfẹ́ríkalẹ̀ gbàgbé àkólékún ìgbọ́ yóò fi kalẹ̀. ọmọ ṣe ṣé náfìlà eré ni. ok òun ṣe eré ni. ọwọ́ àkọmọlá tàlá sì yàn náfìlà fún. Ọlọ́run àgbọ̀ ọmọdún ṣe eré pé nígbà tá a gbé ojú ọ̀ràn yẹn o. nítorí fi jẹ́ naam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullah. Naam. Ẹ dákun. Naam. Láti Èkó náà ni. Naam. Mo ní tí èèyàn bá tó bá tẹ̀ jẹ ọ̀gbìn tó wá sí ó kàn ó ti wá sálámà wọ́n pe mo jẹ kọ̀gbùlì tí ó lè mú wa níbàjì àti kò lè mú wa. náà ẹja dáhùn ó rọrùn púpọ̀ tí ẹni tó jẹ kọ̀bùlì ló dáná kọ̀bùlì yóò fèrè kalẹ̀ kó tó di kó sálámà àmọ́ wá gbàgbé ó bá sálámà. ok ẹni tó dáná kọ̀bùlì tẹ́lẹ̀ ó dìrùn kù ọwọ́ ẹ̀kọ́ fẹ́ kalẹ̀ méjì kó tó sálámà ọ tún wá gbàgbéra ọ tún wá sálámà tó bá rántí wọn ni yóò ṣe bàdí kò sí nǹkan méjì kò ní dáhùn padà kó lára tuntun bẹ̀rẹ̀ pé ara o bàdí náà ló ṣe. naam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní níbi náfìlà ládé ó ní idha nasiya ahadukum tẹ́nì kọ̀ọ̀kan bá gbàgbé mùsọ̀lá falyasjud sajdatayn. ẹni bá gbàgbé níbi títí kírun wá gbàgbé bá ti ń wí Ànábì ní kó forí kalẹ̀ méjì. amúrù nù àṣẹ ló déhùn
amúrú yàtọ̀ lòdò àti tọ́mọ̀ bá wá pa wá tí ó máa túmọ̀ pé dandan la gbọ́dọ̀ sí. àyàfi tá a bá rí ní tí ó sọ̀rọ̀ ráfà rẹ̀ kó níbi pé ilé ìṣètò láti o gẹ́gẹ́ gbá ní sàn. àmọ́ tọ́wọ́ táwọn bá ti pa láti àwárí tó yí eré ìpadà pé anabi òmùmù ni kò síbi tó ti tán ti àsásọ rẹ̀ tán ti put the exception sí pé ara o tó bá gẹ́ náfìlà o iṣẹ́ ànífẹ́rí kan lẹ̀ méjì o anabi ni ìzà nasiya ahadukum falyasjudu sajdatayn. ẹni ó bá gbàgbé lé nǹkan kún àbídùn kò ní òrùn ó fẹ́rí kan lẹ̀ méjì kò wá sọ pé níbi ìrun ọ̀ranyàn o àbí bí náfìlà. kò sọ pé bí ọ̀ranyàn àbí bí náfìlà. tí a mọ̀ pé náfìlà náà tún pé ìṣiríṣi wọ́n máa ń kọ́ àwọn súnà kan súnà tó máa kádà bí rákì àti alifájírì àti sọ́fíṣáfì àti wítìrì àyíbẹ̀kọ́ ní fẹ́ràn fóun tó ju lọ́dọ̀ tó tún ju lẹ́fù àwọn náfìlà rákà méjì bífọ́ àyílà kankan lọ sọ mọ́ gbogbo ẹ̀ náà ni. gbogbo ẹ̀ náà ni àwọn àbá àwọn sọ pé tó bá jẹ́ pé lákòójú yẹn fásitì àtàkì pé ó bá àwọn jẹ́ lẹ́ẹ̀kan ni wọ́n ní tó wáyé pé ibi náfìlà rẹ̀ pé bàá dìgbé ẹgbẹ́ ṣe bá wọn nísìn tó wáyé pé náfìlà ni ó gbé wọ́n gbé ń tiẹ̀ àmọ́ wípé àní ṣe sùjúdù níbi náfìlà wọn ni a ṣe ò tó wípé nọ́ọ̀sù tó wá nọ́ọ̀sùn àmọ̀ tó kó àkótán ni kò sì jọ pé ibi náfìlà ní o ní ilẹ̀ ní ti ṣe o ibi ìrọ̀yìn lẹ́ti máa ṣe o kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ tó a ṣe níbi náfìlà náà láti ṣe níbi ìrọ̀yìn. wa kumala akramkullah salatul janaza tá a máa ń kírun sí òkú la sọ́mọ́ pàtó máa gbà pé ẹlòmíràn lè gbé rákà mẹ́rin gbé káyìn ìtàkìbíra mẹ́rin ayébẹ̀kọ́ ni ní bẹ́ẹ̀ bí irun tá a máa ń sókú la bóyá kò wá kí fatia àbí wọ́n kò sàtàtù fà nàbí àbí ń bọ̀ ya gan wọn ni àwájì rákà ìtàkìbíra méjì náà ẹ̀sìn mẹ́ta lẹ́sìn ẹ̀sìn pé mẹ́rin ṣé ìdúsà gbogbo sọ pé àkọ́kọ́ wọn jẹ́ kọ́kọ́ ní ìbéèrè kalẹ̀ náà bá wà náà àmọ́ ẹja béèrè. bẹ́ẹ̀ ni bó ṣe rí nù ṣe rí pé a ní salatul janaza lẹ́sà ti dé sáàtì àsọjọdọ irun kan tí ó yẹ pé kò yẹ tí ò ní ọrùn tí ò ní fèrè kalẹ̀ ọ̀dà rúkọ̀ onírúkú náà bẹ́ẹ̀ ni tó dára fẹ́ tán rẹ̀ àní fi. sọlú aláyà salatan la rúkú aláwọ̀ la rúkú aláwọ̀ tí mo rí kí. Allahu yarhamuni ẹ̀ríkè tọ̀ náà ẹ̀ríkè kò sí rúkú mbẹ kò sí sùjúdù mbẹ so tá bá dáná mbẹ ọ̀hún bá a sì ṣe ni wọn bá ti gbókun lẹ̀ mise tó bá ṣe òun ọ̀sẹ̀ ọ̀rẹ́ tí wọ́n bá ti gbókun lẹ̀ sáde tún sí tó tún sí àwọn bá ti gbókun lẹ̀ ìdẹ́bí wàá ju bínú lẹ̀ pé náà gbogbo àjẹmọ́ wa dáńgbò wa bọ̀ wá lórí ètò yìí tó wà ní àgbọ́yé ẹ̀sìn Islam tí à ń bá lọ nípa ìdájọ́ kàbólé àti bàdí ẹ̀dàkàn fíríjì wa torí Ọlọ́run mo ti sọ́lẹ̀ kan pé a ní ìdìrànlọ́wọ́ lórí ètò yìí fún system fóònù náà ń lò tá a fi ń sọ̀rọ̀ fóònù yẹn náà ní sì ń lo àfihàn WhatsApp ẹnìkan ló kọ̀ síbi WhatsApp lọ́jọ́ affect kí ni network wa ẹ̀dá kò tó lọ́lọ́ ẹ̀fíríjì mi ẹni bá tọ́lọ̀ bá ràn lọ́wọ́ kọ́ dákú kọjú ọjà rẹ̀ ẹni ẹ̀ràn wá lówó kára sísítẹ́mù àbẹ̀jẹ́ láyé sí àbẹ̀ kámẹ́rà gbogbo àwọn kìíní yẹn mo ti list ẹjọ́ kan báyìí náà ẹni ọlọ́run bá ràn lọ́wọ́ irú eléyìí ò ní máa ṣẹlẹ̀ kọ́ lọ sáà ní wọlé síbi kámẹ́rà àyíbẹ̀kọ́ ni àbí wọlé síbi sísítẹ́mù ẹ̀dá kò tó lẹ̀ ẹ̀ràn wá lọ́gbà pé fóònù tá à ń lò dáa náà ń lò náà ní wọn bá tálíkà àjọmọ kéwù òun ní jó rí bẹ́ẹ̀ á sì rí ìyá owó àti ìfira fóònù lára méjì ọlọmọsàjà rí yín bẹ́ẹ̀ nítorí fàánù tí n bá sì lè pa network fún Facebook WhatsApp mo ti pa ti ìtẹ̀fín gbọ́ náà nù ọlọ́wọ́ yóò ní sí wa yóò ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ tí à ń bá bọ̀ wá àfáwà Sheikh Yusuf barrister Sheikh Yusuf àfáwà àgbà àrọ̀ isi ọlọmọsàjà rí àfáwà pẹ́ àní ọlọ́wọ́ ní fi ilẹ̀ gbà kọ̀ọ̀kan gbogbo ẹ̀ tẹ́ ń jọ ìwà ẹ bá ń ṣe rẹ̀ kíkálukú náà tún mọ̀ ẹ bá invite wọn kán mọ̀ padà ìbéèrè wa tó lọ ni pé a sọ pé ní bá afẹ́ kírun sókù la wọ́n wá gbàgbé fatia àgbàgbàsọ àti ibrahimiya wọ́n ti wá ẹni ká ní wọn bá ti gbókù ńlẹ̀ ẹ sọ pé wọ́n tún ṣe padà kìsì kò ní ìdí fẹ́lẹ́ kalẹ̀ tiẹ̀ àmọ́ tó bá ti sìnkú tó bá ti gbókù sùn ní sàárè bó lẹ ní wọ́n sì. wọ́n bá ti gbé gbókù sùn sàárè kò ní ìdí à ń lọ wúkú mọ́ ẹgbẹ́ wúkú o. ok wọ́n tún sáà padà wọ́n kọjú gábàsì náà ètò ìbí wọn àlọ́ bí sàárè bóyá ká lọ bí sàárè ìgbà tá a ní kí wọ́n kátà lọ bí sàárè. bí náà ti kírun náà ti gbé
lọ́wọ́ tẹ́tí kírun náà ni wọ́n padà sí. Wọ́n wá ṣe wọ́n yanjú tí wọ́n fẹ́ ṣe wọ́n bàjẹ́ ń bẹ̀. Wọ́n yanjú rẹ̀ wọ́n ṣe sẹ́nu kò tù báwọn lọ. Ẹ ṣeun ẹ fẹ́ pé tọ́lá ti Ibrahim àwọn gbàgbé ṣé tọ́lá ti Ibrahim àwọn nìkan ni wọ́n ṣe ni àbí wọ́n tó odidi gbogbo òun kí. Àwọn onímọ̀ tó gbọdọ̀ kí o ẹnu bí sẹ́ gbàgbé òun nìkan náà ni wọ́n. Ìtàn gbàgbé nìkan ni wọ́n ṣe. ló tún ṣe. Ìtàn gbàgbé nìkan ni wọ́n ṣe. Wọ́n dá ọgbẹ́ padà o. Ọlọ́run bá gbàdúrà yóò bá ń dúpẹ́ fún yín. Bàbá mi béèrè wa sókí ká tó máa lọlé òun ni pé ọ̀dà a ti gbọ́ pé bí yẹn bá forí kanlẹ̀ gbàgbé tán bí yẹn bá pé bá àdìbá ni sáà pé ó sálámà báyìí pé bá forí kanlẹ̀ méjì lẹ́yìn sálámà yóò wá sí àṣà ìforí kanlẹ̀ méjì ṣé dandan tún ni kó sàtáyà tiẹ̀ náà àbí kìí ṣe dandan. Àtáyà tí ìforí kanlẹ̀ gbẹ̀yìn gbẹgbẹ́ bá dí ṣé dandan ni kó forí kó sàtáyà kí kò sí dandan. Gbogbo násù tó wá lérí ìlú sáà kò síbi tá ti sọ pé ànábì gbàtà náà tó wá fèrè kanlẹ̀ tán ó sálámà ó wá sàtáyà ó wá sí àsálámà. Wọ́n ní gbogbo àwọn násù tó wá yóò bá máa fẹ́ wí àwọn ẹ̀rí tó wá nù tó wá pé ànábì fèrè kanlẹ̀ kàbúlí àti bàdí. Kò síbi tá ti gbé wá pé ànábì ṣe àtáyà ó wá sálámà. Kò sáyé wà rẹ̀ ní kó bá níbi sàtáyà rẹ̀. Kò sàtáyà rẹ̀. Tó wà ní sí àtáyà tó bá ti fẹ́ ìkàlẹ̀ tán tó ti dé ó sálámà. Àwọn táwọn mi bá ṣe ìtì àádùn tí wọ́n pé tọ̀ wọ́n sálámà labas. Pé wọ́n ṣe tashahud wọ́n lè gbọ́n sálámà labas. Àmọ́ kò sẹ́ẹ̀rí tó wà lérí ilé òun pé ànábì ṣe tashahud yìí ó bẹ́ẹ̀ tí wá sálámà. Kò sẹ́ẹ̀rí fún títúmọ̀ pé alemọ sàtáyà kákan jòkó kásálámà bó o sì sàtáyà náà bá láì àmọ́ kò ní ìdíkà sàtáyà. Ìbéèrè wa kún mọ́ àbàbà wa lọ́mọ́sàjárí pé tí ìgbàgbé bá ń ní àgbàgbé lákọ̀ọ́kọ́ bíráka àkọ́kọ́ ó tún gbàgbé bíráka ẹlẹ́kejì àbẹ̀bẹ̀ bá sí ọgbàgbé bíráka àkọ́kọ́ ó gbàgbé bíráka ẹlẹ́kejì kí ní òbí ta gbàgbé wa pọ̀ mẹ́rin Assalamu alaikum tó là náà mi bá bí àbúrò pọ̀ lórí ìrun lápòjú ó ṣe mistake lẹ́ẹ̀mejì lórí ìrun bóyá ká mú àpèjú ìwà bóyá ó kọ̀mìtì ó dáná kọ̀bùlí lẹ́ẹ̀mejì nínú ọ̀ka. Kọ̀bùlí lẹ́ẹ̀mejì lórí ọkọ̀ ṣàgbèsè ìforíkalẹ̀ méjì ó wá sílẹ̀ lẹ́yìn ìrun lẹ́yìn sálámà àbósílẹ̀ mẹ́ta àbósílẹ̀ mẹ́rin kọ̀bùlí kan náà ni ó fi gbé kọ̀bùlí ló ṣe tó bá yẹ pé kọ̀bùlí ló bá jẹ ló dáná lẹ́ẹ̀mẹ́ta tó bá kó tó di kó sálámà kọ̀bùlí náà ni ó fi kíni méjì náà ló ṣe yìí ṣe pé wọ́n ní ìkúlì sáàwé sàkìtàtà bẹ́ẹ̀ àwọn àkàrà tó ti pé sáàwù kọ̀ọ̀kan yóò kọ̀ọ̀kan tó ṣe wọn nẹ̀ ọmọ gbẹgbẹ tó bá fẹ́rí kan lẹ́ẹ̀kan ó bá ṣe ní sọ́tọ́ gbé àwọn ọmọ jẹ́ ọjẹ́ nù kó tó ṣe mí àwọ̀ bẹ́ẹ̀ kọ́ ìkúlì sáàwé gbogbo ìgbàgbé tó bá gbàgbé ní ìrún sàkìtàtà méjì náà ló fi ẹ̀ka méjì ó ti tán àwọn méjì náà ọba gbàgbélẹ̀ mẹ́ta méjì náà ló ọba gbàgbélẹ̀ mẹ́rin àmọ́ ògbìyànjú ọmọ gbàgbé kí lọ́ọ́ fọkàn rò lé ní ọ̀run kéde kó wá gbàgbé wa ó tó tẹ̀lé ara o àmọ́ tí yẹn bá jẹ́ pé ó ṣe mistake àkọ́kọ́ bàdí ẹ̀kejì kọ̀bùlí tí mo fẹ́ béèrè gan ẹ ṣeun ó ṣe mistake méjì àmọ́ kan jẹ́ bàdí kájẹ́ kọ̀bùlí èwo ló fi gbé tọ́yẹ ẹ ṣeun àbá kọ̀bùlí ló lè gbé kọ̀bùlí ló lè gbé bàdí kọ́ ló fi gbé o dáhùn kọ̀bùlí lẹ́yìn ọ̀kan olérùn kún ó wá dìrùn kù tó bá fẹ́ san gbèsè kí ṣe pé ó san kọ̀bùlí lọ́tọ̀ ó lè gbàdí lọ́tọ̀ wá kọ̀bùlí ló gbé ọ̀fẹ́rí kalẹ̀ méjì kíkọ́ tó sálámà náà ní olérùn kó tó wá dìrùn kù lérùn kan náà dìrùn kan tó so èdè kó ṣe kọ̀bùlí ó tó wá ṣe bàdí kọ́ ọ̀rọ̀ kan náà ló ṣe ètò sì ṣe náà ní kọ̀bùlí tó ṣe ló bó ṣe bí òun ṣe. Bó ṣe yín nù sá. Ọlọ́run ní dàwọn yín bàbá Ọlọ́run bá dúpẹ́ fún yín la masha Allahu la quwwata illa wala masha Allahu la quwwata wala ẹ má ti mo rí má ti bí ilẹ̀ kára Ọlọ́run ní dùn yín ládàá rẹ̀ Ọlọ́run bá dúpẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa jákèjádò ayé Ọlọ́run bá san ilẹ̀ san lórí wala la ilaha illallah. Fúlọ́gàmù yín nídìí ìrànlọ́wọ́ bí mo ti ń tẹnu máa ń ọ̀yọ́ Ọlọ́run bá ràn lọ́wọ́ kọ́ ọ̀nà wa lọ́wọ́ lórí ètò. Àwọn tẹ̀ ń gbé wá náà wọ́n lè ràn lọ́wọ́. Àwọn tẹ̀ nínú. Ìyálà tí ilẹ̀ ti yí. Nínú àwọn ẹrú Ọlọ́run ti máa fún wa lẹ́ńpílọ́pù pé ká máa kọ́ máa bá wà fà lọ́lé. Àwọn tá a máa ń pè àyẹ̀sẹ̀ mọ́lúdì kan ní ẹ̀rọ dọ́tò làbọ̀
Allahu ma'ana ọlọ́run sì ní gbogbo àwọn yẹn gbìyànjú fún wa gan Allahu ìtàlù bàbá mọ́mọ́ fọ́ ọlọ́mọ tàbá dúpẹ́ fún wa gbogbo àwọn olónà lọ́wọ́ wa nírọ́wọ́dọ̀ táwọn àwọn lọ́wọ́ ọlọ́mọ tàbá ràn wọ́n lọ́wọ́ àwọn kanáà là ń pè tí wọ́n ń ṣètò dátà fún wa lọ́nà sí táà fi ń lò dátà fúgbàmù yìí ṣe tọrọ ọ̀rọ̀ àwọn kanáà ṣètò dátà fún wa jẹ́nítọ̀ kọ́lá tàbí lè ṣe kí lẹ́ bá jẹ́nítọ̀ wá sí ń gbàdẹ́ dé ń dààmú yìí adẹ́tọ̀ ọgbẹ́ ìbò láti sí báyìí àyẹ̀sẹ̀ ló lè pa àwọn ẹnjìnà àtàbà wa sí jẹ́nítọ̀ wa ní gbàdẹ́ dé hello naam salamu alaikum Wa alaikum salam. ìmọ̀ kọ̀nẹ́tì naam Ẹ fi ṣe ẹkú ètò. alhamdulillah adúgbẹ́ o Ẹ má bínú, ìlú wo ni ẹ ti ń ṣe program? ìlú Ìlọrin la wà báyìí Ìlọrin. bẹ́ẹ̀ni Ok. Ọlọ́run á fún wa. àmín ẹ̀sìn ọlọ́run gbàdúrà wa bọ́rọ̀ wa ti jẹ́nu ẹ̀rọ ọlọ́run àwọn ẹlọ́rọ̀ bá náà tí wọ́n lọ ní wọ́n lọ àwọn ara wọn náà bẹ́ẹ̀ náà àwọn ni wọ́n ń ṣètò pé bábà ọkọ̀ bá ti wá jọ́ta ti bẹ̀rẹ̀ bí àwọn àfáà méjì náà láàrin ibi síbẹ̀ àti bí àwọn ọlọ́run ní ọjà bàtà tó wá parí mọ́lúdì tán wọ́n wá pè wọ́n pé àwọn àlékún ọba ìbáyọ abẹ́rẹ́ prógámù yìí ò lọ́sẹ̀ yìí náà bí ẹjọ́ lásán mọ́lúdì wọ́n sì wá ṣe bẹ́ẹ̀ pé tó kí n fi jíṣẹ́ àlẹ́ àmánà sì ni kí mi náà gbọ́dọ̀ wá jíṣẹ́ wọn ni ó ti dákò àwọn àfáà wa ọlọ́run sábà dúpẹ́ fáwọn ọlọ́run bá náà ẹ bá ń ṣàdúrà fún wa àwọn ọlọ́run kọ́ wọ́n lálùkọ́ àìná ọ̀tún àwọn aláàánú bẹ̀ tí wọ́n máa ran irú ètò báyìí lọ́wọ́ láàfin gbogbo ń tá a fẹ́ yìí bẹ́ẹ̀ ọlọ́run sábà gbọ́n ìdílé sí wa àwọn tó ń ṣe náà ọlọ́run dákun mọ́ pàà lẹ́yìn wọn o ọlọ́run kọ́ bá dúpẹ́ fún wa ìyá afáwà tá à ń gbé wa náà nítọ́lọ́ ń bọ̀ yẹn mà ìta fún yìí kéré sí ń tẹ̀ ń ṣe fún wa ọlọ́run dákun kọ́ má dùn yín ládàá ọlọ́run kọ́ bá san ilẹ̀ sàn lórí ọ̀dọ̀ masha Allah la quwwata abẹ́ bá ń ṣàdúrà bẹ́ẹ̀ bá ń ṣàdúrà bẹ́ẹ̀ Nigeria latest Islamic lectures ajijami àwọn náà ní péjì yìí lọ́dọ̀ bá gbàgbé wọn gbogbo làwọn ń gbé jù àwọn máa ń jẹ́ kíkí ní orin bẹ́ẹ̀ ni àwọn jẹ́ kó orin gbogbo ayé ló ní péjì àmọ́ péjì tí wọ́n ní followers kó lè mí náà ní péjì àmọ́ kò tó followers tó kọ́lá àwọn péjì wọn. oore tó ń tó ọdún ọlọ́wọ́ bá ṣe fún wọn gbogbo àwọn tó ń. nígbà àwọn gbé pósítà yín jáde lọ́sàn-án yìí mo kọlu wọn bí àwọn máa gbé kí n jáde nígbà wọn gbé jáde mo kún àsọ̀rọ̀ wọn wà mo ṣàdúrà fún wọn mo ní àwọn àgbàdo pósítà yìí o àìjẹ́ mi ẹ̀ ní sàgbàgbọ́. ẹnìkan pè ń jó ní bàbá rọ́ọ̀dọ̀ àwọn kan wọ́n dúró ti bàbá rọ́ọ̀dọ̀ àwọn dúró ti wọn ọlọ́run kọ́ bá dúpẹ́ fún wọn àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ pẹ̀lú owó àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn pẹ̀lú àdúrà ẹlòmíì ó ra epo wá gbogbo nǹkan báwọn ní ọlọ́run bá dúpẹ́ fún wọn gbogbo tí ládá tí wọ́n rí bẹ́ẹ̀ ọlọ́run máa fi dùn wọ́n o máa fi dùn wọ́n o àwọn tẹ́sí pé wá náà ládá tó wà ń bẹ náà já náà rí eléyìí kì í ṣe ujúrọ̀ ujúrọ̀ nígbà mi máa ń kó àkóbá fún ájírù ni ládá nìkan jẹ́ kó gbogbo wa yẹn ọlọ́run tùkà ọlọ́run àti dáadáa fún mi alẹ́kùn hikima alẹ́kùn dìráyà ọlọ́run bá ṣe fún mi ajẹ́kẹ́mi yóò gùn nípa yín kékeré àwọn náà ọlọ́run nípa kékeré làlàhìlà ogun tẹ́ ń fẹ́ òní mo fẹ́ sọ kí nìkan sẹ́rí wọ́n ní máa ń rọ̀ fáà a máa ń wàdọ́ ànàfsáwò rọ̀fà ọ̀rọ̀ bá sí tẹ́yìn lónù àtìtẹ́yìn lónù bọ́lọ́wọ́ bá ti ṣe yíwọ̀n ní mọ́ wá ìjàpá báyìí àpàdà tó bá yín tẹ́sí wá yí padà lọ́wọ́ tó bá yín lẹ́lẹ́ láti máa ga sí gbogbo àwọn ọmọ kéwú tọ́lọ́wọ́ kó sí lábẹ́ náà lọ́wọ́ ṣe àlékún mímọ̀ fún wọn náà àwọn òbí náà lọ́wọ́ bá kọ́ bá dúpẹ́ fún wọn lọ́wọ́ bá dúpẹ́ fún àwọn àfáà lọ́wọ́ bá dúpẹ́ fún wọn alájà gbà àbá gbà àti gbogbo àwọn àfáà wa àdébàtúlà àdàbíyà àdàbíyè ní ọlọ́wọ́ bá kọ́ bá àbá alágbègbè ọlọ́wọ́ bá kọ́ bá tí ó Adam gbogbo tí kálukú fi tọ́ọ̀tì gbèsè ayé wa ọlọ́wọ́ bá kọ́ bá dúpẹ́ fún wọn gbogbo àwọn àfáà yẹnyẹn ọlọ́wọ́ kọ́ bá dúpẹ́ fún wọn ètò yìí ọlọ́run ní tó dúbà yìí ọlọ́run tó mọ gbèrò sí ni àwọn alárànṣe tó ń ràn rọ́ọ̀dọ̀ sí àgbóyè Islam sí ọlọ́run bá yóò ràn wọ́n sí wa ọlọ́run ó gbà jazakumullahu khairan jazaa ọlọ́run sábà dúpẹ́ fún àfáà mi bá a san àfáà lẹ́sàn ọdún ní la ilaha illallah àmọ́ yìí tẹ́sí fún wa lórí ẹ̀nà mímọ̀ ẹ̀nà àlàáfíà ẹ̀nà tọ́lọ̀ fún yín lágbára ọlọ́run dákun lọ́lọ́ ẹ̀sán lọ́dọ̀ bá àsán ilẹ̀ sàn gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ní ọlọ́run tó wúlò fún yín o ọlọ́run má jẹ́ jẹ́ balẹ̀jọ́ àbúrú fún alójàlè kìyàmà àbáwọ̀ àgbà ojú táyé Sheikh Murtado jazakumullahu kulla khair
kó àtẹ̀lé àwọn ọmọ yẹn ọlọ́run bá dúpẹ́ fún yín gbogbo àwọn jàmáà wa ọlọ́run bá dúpẹ́ fún yín o wala masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah. Assalamu alaikum afẹ́ parí nù. Wa alaikum salaam tula. Ọlọ́run jáde bẹ́ẹ̀ o. Ẹ kú ọ̀rọ̀ ìfẹ́. Àdúpẹ́ alhamdulillah ọlọ́run gbà ní kọ́pá nígbà dà fún wa. Ọlọ́run ní pa yín tí o. Àmín o ya Rabbi àmín. Yóò ṣe àlékún nígbà àdúrà jù báyìí lọ. Àmín. Àlùbáríkà náà bí lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi wasallam àmín. Kò ní rẹ̀ yín lẹ́kọ̀ọ́ sí ní rẹ̀. Àmín ya Rabbi àmín. Àwọn tá a kú ọ náà Ọlọ́run ní rẹ̀ wá náà. Àmín ya Rabbi àmín. Àlùbáríkà wọn tàtàrà wọn jáde. Àmín ya Rabbi. Àwọn bàbá kọ́lé. Dáadáa náà wà bá. Ọlọ́run ní pa wọ́n tí o yóò jẹ́ kí wọ́n bá wa jìnnà. Àmín ya Rabbi. Ẹ dákun tí màá fáwọn tí ń sọ̀rọ̀ o. Àfa Abdulrazak bí sẹ́ni. Gbọ́. Àfa Abdulrazak bí sẹ́ni sẹ́ni láti lè mọ́gà jí abẹ́ mi. Ọlọ́run jẹ́ àárín yín bí àbá. Ojú ní ti yín jazakumullahu kullu khair ọlọ́wọ́ níbẹ̀ yín o. Àmín. Olókùn ẹ ṣeun gan ọlọ́run bá gbàdúrà yín jazakumullahu khair ẹ bá ń kí àgbàlagbà. Àmín. So mò ń wé láti náà ni mo ní ìgbé. Jazakumullahu kullu khair ọlọ́wọ́ dúpẹ́ fún yín. دعواهم سبحانك اللهم تحياتهم فيها سلام واخر دعوانا الحمد لله رب العالمين. Ńjọ́ mẹ́jọ a tún máa pàdé ara wa lórí ètò yín tó wà ní àgbọ́yé ẹ̀sìn Islam láti máa ń gbé oníran àwọn àfáà wa olúwa kọjọ jáde bóyá ọjọ́ mẹ́jọ lọ ẹ pàdé alágún mẹ́jọ ọjọ́ Jímọ̀ insha Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.